kí ló ṣẹlẹ̀ wọ́n ní gbogbo àwọn tẹ́ gbà sílé wọ́n máa ń jókòó ládùúgbò wọ́n dẹ̀ máa ṣe kí wọ́n máa terrorize ó ti yé níbí báyìí lónìí àdé. ọkọ mi èwo ní jẹ́ fàṣọráìsì èmi ò mọ nǹkan kọ̀ọ̀kan mi ní kankan. ẹ gbà ẹ pa àwọn babaláwo tó wà bẹ́ẹ̀ jáde ó ti yé sìn àtàrà máa bá nǹkan jẹ́ ọkọ dẹ̀ ní sùúrù ẹ̀yìn wọ́n ṣe ìlẹ́sẹ̀ fẹ́ pé. yóò ti ṣe ọ̀kẹ́rẹ́ ẹ̀yin ni mo ti ń gbọ́ yín látàárọ̀ torí pé kí ni mi tí ìrẹ́ni bájà tí mo sọ lé àná mi dáwọ́ mo dá lóko mo forúkọ rọ ẹni bá bínú mi sì kú onítọ̀hún òní sórí rẹ̀. dápadà ẹ wá kí ló fẹ́ dáadáa ló kó yá fún ìtọ́jú tó bẹ sọ̀rọ̀ àwa àbí rẹ wàhálẹ̀ ó ti ẹgẹlẹsẹ̀ tí máa mọ́kàn. ẹ̀yin wo nù láàrin èèyàn wo ló rìn wálé wa ètò ọ̀fẹ́ kẹ́ ẹ sọ́kù ni. ṣé ẹ dákun fiẹlẹ ṣé a rí mo pé ku méjì olùwẹ́rẹ́ mo mẹ́ja méjì abirù gbọ́dọ̀ alágbèénu ọ̀sà ọ̀rí pé ọmọ yìí ti sí léwọ̀ ajá tó bá sì sí léwọ̀ irú ajá náà yóò fẹ́ jẹ́wọ́ ẹ̀ sọ́ọ́rí bá ṣe wà ẹ ti wọlé tẹkùn o alágbèénu o bá ń dáná ya. wo ẹ ti sẹ àyàgbà nítorí ro àyàgbà ń takàlà bákàlà màgbó bá ké láyé ẹgbẹrẹ àgbódì ọrùn mà. lùgbẹ̀ngà wọ́n mọ̀ bàtẹ́lẹ̀ ìbò olódùmarè tí ó ṣe tán. níbi àìgrèsù dọ̀rẹ́ ẹ̀yin boys. ẹ bàbá gbàdàgbà. òkàrè kìlọ̀ junior. ẹ bàbá mi fada. ló ṣẹlẹ̀ ńgbà tó dé skul. ẹ pẹ̀lẹ́ ṣá ẹ kì í sábà sọ̀rọ̀ ṣá ẹ̀mí ọlọ́run ló bá mi sọ̀rọ̀ ṣá. so tí n bá fún yín 1,000 naira kí lẹ fẹ́ fi ṣe. àwọn ọmọ ni ẹ ò lè understand orúkọ àwọn áńgẹ́lì kan wà tá ò kí pé lọ́sùn àwọn ni lapatoski sakatoperia. ìwọ náà ìgbà tó fẹ́ lọ Mr. Jeff ọmọ yẹn pariwo ẹsẹ̀ too young to die I don't want to die I don't want to die help me. ọmọ náà nọ́mọ̀nọ́mọ̀ ọmọ àkàlà ọmọ ṣèkú tó ṣeré ọmọ gidi mọ fàájọ ọmọ gidi mọ jẹ́rọ ọmọ gbogbo lọ fà ikọ̀ fáfíríkà ẹ̀ẹ́dọ́ Canada. mo náà dà wọ́n láàmú ní ẹ̀rẹ̀sẹ̀ ọmọ ẹgbẹ́ airport wọlé wọn ò lè rí ibùmí. An edition of Unscripted with Jeff Owolewa. Àlejò mi is an actor, is a musician, is a presenter. This guy is a comedian. Yes, this guy also máa ń mimic. Ẹ káàbọ̀ sí orí ètò ẹ kí àwọn ará ilé. Orúkọ mi ni Abdulrasheed, but gbogbo èèyàn mọ̀ sí Ẹjọ Dòwó. Ẹ kúlé o, ṣàlàáfíà ni mo bá yín o. Àlejò mi is highly talented. He is a man of many parts. Wọ́n máa ń ṣe a lot of things papọ̀ lẹ́ẹ̀kan náà. Mo wá fẹ́ kẹ́ fi ohun mímíkì yẹn ẹ fi títí Ibrahim Chata ẹ fi kí àwọn ará ilé. Mo fẹ́ check nǹkan kan. Olódùmarè o ẹ̀yin ará ilé o ṣàlàáfíà ni mo bá yín kò ní sẹ́mi yín ọmọ ọdún mádì ni mí ọmọ adì lẹ́ẹ̀dógún n kò ní ṣe yín o ẹ káàbọ̀ sórí ètò yìí o wọ́n ti gba àlejò lónìí o ibi tí ó wà jásí láti mọ̀ o àmọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹfà péré tẹ̀lé ẹ fìdílé nǹkan ọmọ olókìkí òru òrùlé yàn ṣẹ́ka béèyàn bá sí lọ́sàn-án kọ́ kò ní farare lọ́wọ́ ẹ kú ilé o. Ẹ fi wọn apinni òòṣà ẹ fi kí wọn. wo balẹ̀ ni gbogbo kirikiri àgbágbò bó kókò bá kó àwọn gbárùmọ̀lẹ̀ àgbòde bó mẹ́wúrẹ́ bó mọ́sẹ́ bọ̀ bó mágùn tà mo fi ṣẹ́ bọ̀ sẹ́yìn àyàgbà ń toríró àyàgbà ń takàlà bá kálà màgó bá ké láyé ẹgbẹ́rẹ́ àgbòde ọ̀run mọ́ ẹ kú ilé o. Mo sọ fún yín pé àlejò mi is highly talented àdèmà fàájà gan ní orí ètò ẹ wá ibo lẹ ti bẹ̀rẹ̀ ṣé acting lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni báwo ni ìrìn àjò yín ibo la bí yín sí ẹ jẹ́ káwọn tiwa mọ̀. Mo jẹ́ gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ mo jẹ́ ọmọ bíbí Ọ̀tàyégbájú ìyẹn ní Ọ̀ṣun state. Okay. Tí Amídé jẹ́ ọmọ Rágbèjì that the same Ọ̀ṣun náà ni ìyá àti bàbá. But mo nǹkan tó bí àwọn nǹkan yìí ni pé ẹ lọ wo dáadáa ṣàṣà lẹni tó yẹ pé lẹ́bùn tí ì ṣe pé inú ìyànà ti bí. Orí ẹ̀kẹ́ tó rí ẹni tó yẹ pé tó máa kó gbogbo àwa tá a lẹ́bùn jọ ọmọ olówó tí ó wà náà tí gbogbo wa bá jẹun dọ́dọ̀ ọmọ olówó tí ó wà nù wọ̀ ò lè pé 10. Kí ló máa ń fà?
torí pé ìyá ni ìyá ló máa ń bí talent. ìyá ló máa mú èèyàn ṣe hairdresser tí ó tún yẹ pé yóò sọ pé òun lọ fẹ́ lọ kọ́ tailor sí. ìyá ni ó mú èèyàn kọ́ṣẹ́ bricklayer yóò tún mọ̀ nípasẹ̀ carpenter. So ìyá máa ń fi ẹ̀bùn hàn lára èèyàn. ìyá ló bí ẹ̀bùn tèmi jáde tí mo fi wò pé mo lè ṣe lè. ẹ lè ṣe lè. mo lè ṣe lè tó fi máa ṣe ọwọ́ like tí èso oríṣi kan tí èso oríṣi méjì tí mo dẹ̀ lè ṣe tí mo wà tẹ́ pé 100%. ẹ máa ń ṣe movie. mo bẹ́ẹ̀ ni. as an actor. Yes. ẹ tún máa ń set. I'm also a set man, yes. iṣẹ́ ọwọ́ wo lẹ tún wá ń sọ. mo kọ́ iṣẹ́ bricklayer tí mo mọ̀ dáadáa. ẹ máa kọ́lé ẹ máa rẹ́lé báyìí. mo mọ iye ẹ jẹ́ ká mo mọ iye yẹ̀pẹ̀ tó wà nínú ẹ̀pán ẹ̀yọ̀kan sọ́fẹ̀ ẹ̀yọ̀kan tó wà nínú ẹ̀pán mo mọ iye pan tó wà nínú wheelbarrow mo mọ iye wheelbarrow tó wà nínú tipa kan mo mọ iye block tí ó parí yàrá kan mo mọ iye block tí ó parí 2 bedroom flat. Cement mélòó ló lè mọ 100 blocks. tó lè mọ 100 block ẹ ṣe 6 or 9 ṣe mọ̀ pé block 6 tó bá pé normal ó gbọ́dọ̀ mọ ju bí 40 lọ tá bá fẹ́ fi mọ́. Okay. tí o bá tẹ́ pé kí lè yẹn kó wà òkè 40 lọ ẹ wá tẹ wá tó bá tẹ wá mọ 60. Okay. So block 200 dẹ̀rẹ̀ yóò parí yàrá kan. ó máa parí yàrá kan báyìí. bẹ́ẹ̀ ni ó wá tún wá depend lórí ibi tí ẹ bá kọ́lé yẹn sí torí foundation. So mo ń print ilé. Bẹ́ẹ̀ ni mo lè kun ilé. ẹ máa ń paint báyìí bí apọ̀dà. Rárá akun ọ̀dà ni kì í ṣàpọ̀dà akun ọ̀dà ni. kì í mix ọ̀dà. ẹ má jẹ́ ká po ọ̀dà. ẹ máa ń po ọ̀dà náà. ó yé mi ẹ tó bá po ọ ti yé apọ̀dà. apọ̀dà ní ìjà rẹ. akunlé ni akun ọ̀dà ni akun ọ̀dà ni. kẹjọ kunlé ẹ ní po ọ̀dà. ẹ má jà po ọ̀dà ẹ jà po ọ̀dà. ok ọ̀rọ̀ yìí ti yé mi. mo lè lẹ tiles. mo mọ̀ nípa carpentry work. tí mo máa ń kan àga mo lè ṣe furniture work fúnra mi. So bábà ni mí lágbára Ọlọ́run mo máa ń gẹrun lórí ara mi tí máa gẹ̀ tí ó rẹ̀ wá òkè. So àwọn iṣẹ́ bẹ́ẹ̀ àwọn so cameraman director editor ẹ lè shoot báyìí. lágbára Ọlọ́run gbogbo iṣẹ́ mi pátápátá tó wà online fóònù fi ń yà tí mo dẹ̀ edit with phone. tó dẹ̀ ń ṣe tí ì pé mo dẹ̀ ń set gbogbo àwọn ibi tí mo lọ yẹn mi ò pé kankan fúnra mi náà. fine ẹ máa ṣe. So nínú movie industry ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti bẹ̀yẹn. ìgbà wo lẹ join ní movie industry tá lọ ga yín. mo ti wà nínú industry láti 2001. 2001. bẹ́ẹ̀ ni kọ́lọ́mbà fọ̀rún pẹ́ gbogbo àwọn ọ̀gá wa Wálé ọmọ ìyá mi lẹ́kọ̀ọ́. ok kọ́lọ́mbà fọ̀rún pẹ́ Wálé ọmọ ìyá mi lẹ́kọ̀ọ́. àti wà nínú industry but ẹ mọ̀ pé ibi táwa ti jáde ọ̀nà jíǹgbà yẹn téèyàn bá máa nísìn inú mi dúpẹ́ èèyàn ọ̀gá wa lẹ́wà ń bì kámẹ́rà sọmídọ̀gá ló pọ̀ jù nísìn. Yes ọ̀pọ̀lọpọ̀ wọn ò gba stage kọjá so stage la wá fi bẹ̀rẹ̀. ẹ ṣe stage ìtàgé gidi tá a mọ jó tètè fanfan tẹgbàn ti fúra gẹ́gẹ́ tá a mọ jó dáadáa. So ọ̀tá yìí gbajú lọ́dọ̀ ọ̀gá mi kọ́lọ́ba fọ̀rún kẹ́ so Tẹjúmọ́lá. So ìgbà náà tán bá fẹ́ ṣe fíìmù wọ́n máa kọ́kọ́ sẹ́ndì lẹ́tà sóṣogbo Òṣogbo fi ránṣẹ́ sí Ìbàdàn ṣe wà mú lọ sọ́dún ọdún fa lẹ́kọ̀ọ́ òun ni ò wá jẹ́ ká láǹfààní láti lè ṣe pé a wọ kámẹ́rà nígbà náà kó tó di pa tí wọ́n á fi yà síbi iṣẹ́ ọwọ́ kó tó di pa tí wọ́n á padà sí ojú ọ̀nà yìí nísìn. a máa ń ra àwọn fídíòs yìí tẹ máa ń mímíkì àwọn celebrities oríṣiríṣi bẹ́ẹ̀ mo fẹ́ ká sáré wọnú agbami ètò yẹn lọ sharp now mo fẹ́ ká create scenario kan ẹ imagine pé Apínní Òòṣà Ibrahim Chatta pẹ̀lú àwọn ọmọ ọ̀tá wọn wá bọ́ọ̀sì wọn lé so ìyá níwẹ̀ ló wá ń lájà wọn fẹ́ kọ́rọ̀ yẹn di yamayama ẹ create storyline yẹn. Ibrahim Chatta ìyá níwẹ̀ Alápínní Òòṣà Lálùdé ńkọ́ àti Lálùdé náà yẹ káwọn ọmọ ọ̀tá wà ń bẹ kọ́ wọn bọ́ọ̀sì wọn mọ́lé ó jẹ́ bí tàbí márùn bẹ́ẹ̀ ẹ fún wa mo fẹ́ kẹ́ switch kẹ́ jáde. ẹ wà ta ló wà mí báyìí. ọ̀gá ilé wọn tánú. ẹ wá ìyá kí ló ṣẹlẹ̀ wọ́n ní gbogbo àwọn tẹ́ gbà sílé wọ́n máa ń jókòó ládùúgbò wọ́n dẹ̀ máa ṣe kí wọ́n máa terrorize ó ti yé níbí báyìí lónìí àdé. ọkọ mi èwo ní jẹ́ fashiorize èmi ò mọ nǹkan kankan mi ní kankan. ẹ pa àwọn babaláwo tó wà bẹ́ẹ̀ jáde ó ti yé sìn àtàrà máa bá nǹkan jẹ́ ọkọ dẹ̀ ní sùúrù wọ́n ṣe ìlẹ́sẹ̀ fẹ́ pé. yóò ti ṣe ọ̀kẹ́rẹ́ ẹ̀yin ni mo ti ń gbọ́ yín látàárọ̀ torí pé kí ni mi tí ìrẹ́ni bájà tí mo sọ lé àná mi dáwọ́ mo dá lórúkọ mo forúkọ rọ ẹni bá bínú mi sì kú onítọ̀hún òní sórí rẹ̀. dápadà
ẹ wá kí ló fẹ́ dá ta ló kó yá fún ìtọ́jú tó bẹ sọ̀rọ̀ àwa àbí rẹ wàhálẹ̀ ó ti ẹgẹlẹsẹ̀ tí máa mọ́kàn ẹ̀yin ìwónú láàrin èèyàn wo ló rìn wálé wa èyí tó ń fẹ́ kẹ́ ẹ sọ́kù ni. ṣé ẹ dákun fiẹ́lẹ̀ ṣé a rí mo pé ku méjì olùwérè mo mẹ́ja méjì abirù gbọ́dọ̀ alágbèénu ọ̀sà ọ̀rí pé ọmọ yìí ti sí léwọ̀ ajá tó bá sì sí léwọ̀ irú ajá náà yóò fẹ́ jẹ́wọ́ ẹ̀ sọ́ọ́rí bá ṣe wà ẹ ti wọlé tẹkùn o alágbèénu o bá ń dáná ya. wo ẹ ti sẹ àyàgbà nítoríro àyàgbà ntakàlà bá kálà màgbó bá ké láyé ẹgbẹrẹ àgbódì ọrùn mà ìyá lálọọdún ẹ ó kọ mi ẹ ti ṣe jẹ lówó lé ẹ ṣe ẹdùn náà bá ṣe wí sọ ní ọmọ mojú náà ni ẹ wà gbogbo dá ìsọ yẹ ó yà ẹ ti pẹ tọwọ́ yìí ẹ jẹ́ ká mọ̀ pé wà á lẹ ó yẹ pé tí ọwọ́ yìí. ó ti ṣe ó dà tó bá rí bẹ́ẹ̀ jókòjó ní jọ́ sínwín ayọ̀káyọ̀ láyọ̀ ọ̀dẹ̀dẹ̀rẹ̀ àlùpà yìí dà torí pé kí ni àbàràpá wọ́n mi ọ̀tún wọ́n ní kí ni mo fi ṣe mo ní mo fi kẹ́lẹ̀ kó àwọn àgbààgbà àdìtú ọ̀rọ̀ mi kò lè yé níyẹn kó ó lè yé lẹ́dùnmarè ọlọ́run tó dá mi ó dà tó bá wá rí bẹ́ẹ̀ látòní lọ ó yẹ bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. àbá kámọ́ rẹ́rìn ìṣe bá bẹ̀rẹ̀ rìn ẹnu ṣe ọ̀rẹ́ ti sáré rẹ̀ àyà ẹ̀ àti rẹ́rìn bá mi ọ̀rẹ́ náà ṣé kámọ́ rẹ̀. Wow. Ẹjọ Dòwó. Nǹkan tẹ́ ṣe yìí nísinsìnyí. As in, ẹ wà very spontaneous. Tí ẹ̀rọ ti tẹ́lẹ̀ mo kàn ju ẹ̀rẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ straight. Wow. You are highly talented. You are very special. You are a natural. Tó máa sọ pé somebody is a natural. Ẹni yẹn kò kí n ṣe pé bóyá ó ẹ̀ṣẹ̀ máa ṣe rìhásà ó inborn ni. Wow, Ọlọ́run á dẹ̀ gbẹ̀yìn ga jù báyìí lọ lágbára Ọlọ́run. Now ẹ jẹ́ kí n wá highlight nǹkan tẹ́ ṣe yìí. Ṣé mọ̀ pé kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ Gbẹ̀ngà Adébóyè fún wọn tán Gbẹ̀ngà Adébóyè fún wọn tán Dèngbètèlè kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ wọn iwájú náà dojúkọ ní bàjẹ́ ẹ̀yìn tán filẹ̀ náà ní bàjẹ́. Now nǹkan tí fún wọn tán máa ń ṣe lórí rédíò as in tán fi wà iconic tó fi yàtọ̀ sí òun lẹ ṣe kí ni plan yín láti máa ṣe irú nǹkan báyìí or bóyá ẹ̀rọ ti tẹ́lẹ̀ can you like ṣe máa create a content like do you know you can actually make a movie doing this. Yes mo ṣe like a movie. Okay tó máa jẹ́ people. tẹ́ máa create a storyline different characters then àwọn characters yẹn ẹ máa ní ẹ mọ̀ kí nísìn àwọn èèyàn máa ti ń ṣe in fact wọ́n ṣe quadruple character lórí set báyìí jẹ́ pé èèyàn kan ó máa play robi mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé ẹ lè ṣe something like that as a movie táwọn èèyàn dẹ̀ máa accept ẹ̀ tó dẹ̀ máa blow. Mo ń sọ inú ẹ̀mí mo ti ń sọ mo yẹn ń sọ̀rọ̀ yìí mo ń sọ láti inú ẹ̀mí ni it's a very beautiful concept then tí ẹ bá lè sọ the proper concept proper movie you are going places. Ṣé mo àbí tẹ́ bá tí rò tẹ́lẹ̀ ẹ lọ fi sínú yín náà subconscious yín kẹ́ wá máa kẹ́ sleep on it ẹ rò dáadáa kẹ́ wá create materials fún different characters kẹ́ wá ṣe the movie I swear down lágbára Ọlọ́run àwọn èèyàn máa wò ó dẹ̀ máa wà very successful. Now ẹ jẹ́ ká wá proceed torí ẹ ti ń ginger mi on this very episode mo fẹ́ ká wà spontaneous. Now ẹ ti fún wa ní títí epic ìyáníwẹ̀ ṣé ẹ ti ní close encounter tàbí ẹ ti rí àwọn ìyáníwẹ̀ rí ẹ ti rí wọn débà wọ́n náà wọn. sọmọ kan tó fà á yàn pé sọmọ kò ní rárẹ̀ kì í ṣẹgbẹ́ òwe mẹ́wàá àwa táàrin kiri kò sí tójú àpẹẹrẹ rí àwọn tó àti ríra ríbọ̀ kì í ṣe gbogbo wọn náà láti ríra àgbàsàmọ́ ríra wa náà nínú àgbéléwò àwọn ọmọ wọn àwọn náà mọ̀ wò àwọn kan lè mọ̀ rí wa àwa náà sáà ń wò wọn nǹkan tó ṣẹlẹ̀ nù tó ṣẹlẹ̀ nù àti gbogbo wọn náà kọ́ láti ìjọ irú bí wọ́n ṣe ń lo alárìíyá nìsín mẹ́ta alárìíyá ò tí ìjọ pàdé pé ká jọ dúró báyìí pé ká jọ jókòó àmọ́ pé pẹ̀lú ẹbú Ọlọ́run àti lè pé ká kàn mọ́ sọ̀rọ̀ ká sì mọ́ ṣéèjì rẹ̀ yóò sì wọ́ọ̀kì lọ́wọ́ kan. ẹ tí ì rí ìyáníwẹ̀ rí. mo ti rí ìyáníwẹ̀ rí. but ẹ tí ìjọ sọ̀rọ̀ torí pé ẹ mọ̀ pé iṣẹ́ wa iná ìsìn ló ẹ̀ṣẹ̀ rọrùn nígbà kan o ò lè sọ pé òun ṣe bí lálùdé
kó máa lo lálùdé ní industry nígbà kan tẹ́ bá rántí láyé àwọn bàbá wa Ajílẹ̀yẹ nǹkan kan ṣẹlẹ̀ nípa Abija àtàrólé Abija. Kí ló ṣẹlẹ̀? Tẹ́ bá wo fíìmù Ajílẹ̀yẹ níbi tán ti sọ pé kán gbé pé kí olódì bàbá ìgbà tí wọ́n lọ àjí pé kí Abija bí ìgbà tó yẹ pé olódì wọn ṣaláìsí kárátà yẹn kú nínú fíìmù yẹn pé so kí wọ́n wá gbé àrólé Abija jáde ẹ rí i pé bọ̀bọ̀ yẹn ní ìsìn àgbọ̀mọ́ ó lé nígbà náà ó ẹsẹ̀ rọrùn nísìgbà táyé ti dá ayé social media kìíní inú wọn ń dùn nísìgbà àwọn kan ti ẹ̀rẹ́ ni tó ṣe bí tàwọn ṣùgbọ́n gbà kan ó lè sọgbà tí mo láǹfààní láti lọ ṣiṣẹ́ níbi rédíò tí ìyáníwẹ̀ wa mi lè láǹfààní láti máa lo gbòòn yìí pátá yẹn torí pé mo wọ́n lò èmi náà ò dẹ̀ ní fẹ́ ṣe nǹkan tí màá fi jára kí wọn so mo gbúdọ̀ ṣe pé iṣẹ́ táwọn gbé dání ó yàtọ̀ àwa ń jí lónìí ṣùgbọ́n táwa bá lò nísìn inú ó dùn báwọn kan ti rí irú nísìn èmi mo fẹ́ lè sọ pé mo jẹ́ ọkùnrin tó ń lorú kárátà yìí tó dẹ̀ fi hàn tí mo jẹ́ ọkùnrin ní industry báyìí tẹ́ ń lo kárátà yá tẹ́ ń lo irú ìyá níwẹ̀ yẹn gan torí àwọn èèyàn ń lò tó anybody lè máa mímí kìlọ̀ online ṣùgbọ́n láti lè lo àwọn kìíní Ọlọ́run tó wá fẹ́mi lẹ́bùn báyìí pé mo lè kọ́yàn tí ó change voice ẹ̀ mo lè lágbára ọlọ́ba ṣe dúró ẹ̀ ok ẹ yà kọ́ bẹ̀rẹ̀ láti ẹ máa ṣe bá mi mo ṣe kọ́kọ́ ṣe ni bí ooo like tẹ́ ẹ̀ ní sẹ́mi ẹ kọ́kọ́ gbé yẹn lọ kí n kọ́kọ́ máa ṣe ooo ẹ mọ̀ jẹ́ ká wá fagùn torí time ó yẹ wá sọ pé ká ó yá ká ó yá sẹ́mi ká ti ní ó ká ó káre la fẹ́ lọ ẹja wa lọ bí rí yẹn níṣe pé rí ẹjùlẹ̀ báyẹn nígbà tẹ́yìn bá fi sí jáwá báyẹn afẹ́ wa fẹ́ lò ní sẹ́ a máa wá skip ẹ̀ a lò ní ó káre ó yá ó káre náà ẹ ti dàgbàlagbà báyẹn. Oh my ìyá kíni ẹjọ tẹ bá ẹ ṣáà máa ṣọ́ mi ẹ ti ń ṣọ́ mi yẹn kí n má lọ sọnù torí ó dàgbé mo ti ń di ìyáníwẹ̀ báyìí shout out to ìyáníwẹ̀. So mo lè kọ́ èèyàn láti lè switch voice ẹ̀ so even kó jẹ́ ọmọ kékeré mo lè switch pé dádì ìgbà tẹ́ bá ń bọ̀ ẹ bá mi ra túdìbọ̀ mo ní ti pọ́nkìlẹ̀ olórí méjì daddy promise that you want to buy something for me daddy. So dádì nǹkan ẹ jẹ́ kí dádì náà sọ̀rọ̀. Kí ló wá fẹ́ nísìn? Daddy, no, I like to eat and I like to carry me to cinema. I want to go and watch film. Àmọ́ wọ̀rí ìfara rẹ̀ balẹ̀ tí ìyá rẹ̀ bá ti ṣe yóò gbé ọ jáde. Ìyáníwẹ̀ ni girama ọmọ yẹn ẹ jẹ́ kó wá sọ pé ẹ má bọ ọmọ yìí jẹ́. Kíchẹ̀ ni gbàjà wá wọ ìwọ kìíní kan. Ebi inú ilé ìlàjì wọ kálámíṣà. Mọ̀mí gbọ́mọ ìṣòpù ẹ̀ mọ̀ yà fẹ́ lówó sinimá. Ẹ ṣe ìdàkẹ́ ọwọ́ kò tọrọ ọwọ́ kò tọ ayé. Ẹ ṣe ọ̀chírí ibi tá ti ṣe kò tó ayé dá. Mọ́mí, what is the meaning of kò tó ayé? Ẹ bèrè lọ́ọ̀bà rẹ̀. Wọ́n mọ̀ dá fọkàn rẹ̀ balẹ̀ jàre. Ọmọ táyé bí láyé tọ̀. I promise you that I will take you to that cinema. Don't worry on the behalf of your mommy. Don't worry, I will carry you go there. Má worry fọkàn rẹ̀ balẹ̀. Daddy, thank you. That's why I love you. Ṣé ní ìṣe mi ṣe yẹ? Okay, mommy, I love you too. Now. Actually, lórí edition yìí, a máa fàájà gan. I want us to take it to the level that you have not taken it to before. Okay. Now, nípa pé about spontaneous, ẹ jẹ́ kí n tún create nǹkankan. Now, ká sọ pé character Tony Montana ẹ̀ ń fẹ́ wọ̀ sí. Okay. Mo dé láti Yankee. Okay. Ẹ̀yin wá ní bàbá mi. Okay. Ẹ̀yin náà lè máa tún ṣe ìyá mi. Okay. Èmi ti lọ sí Yankee, ẹ ti rán mi lọ sí Yankee, èmi ti wá dé. Okay. Character yẹn ti wá ya wèrè gan kò kí ń gbọ́ pa ṣe mọ̀ pé Amẹ́ríkà ó ń ṣe gangster l'Amẹ́ríkà so bó ṣe wá dé gbogbo nǹkan tẹ́ ní kò ṣe kò ṣe ọ̀tọ̀ nìkan tí ó ṣe are you ready? Character Tony Montana yẹn American returning ẹ̀yin ni ìyá ẹ̀yin ni bàbá so ẹ jẹ́ ká lọ sí character ìyáníwẹ̀ ká lọ sí character their chatter. Ẹ jẹ́ ká lọ fún òjò pagogo ká mọ̀ lọ bí táwọn ẹ̀ tó ká lọ òjò pagogo. Oh my God ẹ̀yin tí wà nílé are you ready? Ẹ jẹ́ lọ òjò pagogo. Are you ready? Okay, ẹni kí n fẹ́ ọmọ kan èmi tí mo mọ̀ wá láti America so argument yẹn ni action. Yo pops, see I got my own girl I brought her from United States of America. You know what I mean? See you gotta go along with me. You ain't going along with me I'm gonna drop you straight up. You feel me? Ní sùúrù dé dákun torí Ọlọ́run tí ń bá lè gbọ́ láyé rẹ̀ dáadé ti ṣe. Ṣé ọmọ kan tó sojú bí ojú ẹgbẹ́rẹ́ lọ mú wálé eléyìí tó kí mi tó ṣe àì. Mo rò pé bàbá rẹ fẹ́ ga mórí àtẹ̀sẹ̀ èyí ti ṣe. Ọ̀ṣẹ̀ mọ̀dà ló ṣé gbà tí bàbá rẹ ó fẹ́ mi
sọlọrin lókè òkú ṣe bókè àṣejì rẹ ló ti mú mi èwo ni yọ kí ni yọ tí bọ. Yo. ẹ bó bá yọ tí bọ. Yo, grandma. ẹ tí bọ yọ tí bọ. Grandma. bẹ́ẹ̀ yóò bá là kó lè tí bọ. Grandma, just listen to me. See, I'm not down with the trash. With this trash you guys are doing, I'm not down with it. This is my girl, and that's it. Nobody's gonna do nothing about it. And if you keep pushing me, if I push back, I'm gonna blow some trigger on your brain. You know what I'm saying? Dáadáa kò torí ọlọ́fàrà rẹ̀ balẹ̀ sọ́mọ pé kì í ṣe pé mi náà fi dáradára gbádùn náà àgbàlọ́gbà lọ́wọ́ mi o béèrè lọ́wọ́ ìyá rẹ̀ ìjọ kan mo ti fọwọ́ pa kìnìún rí sáùsì nìkan kan o sọ́ọ́rí tí bá mú ọ sọ́wọ́ ẹ̀jẹ̀ rí ògbẹ́ni etí ṣe àbẹ̀rẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ mi ò dẹrùn o ó ká kan bẹ lọ́wọ́ mi àlùwò náà pé bí bá fi lu ẹ̀jẹ̀ rí ògbẹ́ni etí ṣe èmi mọ̀ ni èmi tí rẹ̀ ní bájà mo sọ́lẹ̀ àná mi dáwóró etí ṣe. ẹ ṣọ́ọ̀ṣẹ́rì sọ́ọ́rí tó bá lórí wọ́ ìbọn ìṣègbè tó ṣẹlẹ̀ ìbọn ìgbáyà méjèèjì ṣe pé fún ìfọ́mọ olórí ṣẹlẹ̀ lè ṣọ̀bẹ̀ láṣepọ̀ ṣọlẹ̀ ṣe ìwọ tẹ mọ dá ló jà ọmọ sunkún ẹgbẹrẹ tẹbí gbẹmú ọmọ yìí ò jọ mi o ọmọ àlè lọmọ yìí ọmọ àlè ni ọ ọmọ àlè ni ọ ọmọ àlè ni ọgbọ́n mi jẹ́ lójúmọ́ rẹ̀ ó tún gbọ́ mi ìwọ náà mọ̀ sunkún náà ọlẹ́ṣẹ̀. Daddy, èmi ò like gbogbo nǹkan tẹ́ ń ṣe. I don't like all of this. Mi like ẹ ń push mi o. Ẹ ṣe ń push mi yẹn. Tí máa change ẹ̀ fún yín sìn yẹn máa ní pé bí yà nǹkan tí mo ṣe ò dáa. Mo ti lọ sí Amẹ́ríkà mo ti dé náà. Ó yẹ kí ẹ máa gbọ́ nǹkan tí mi náà sọ náà. Owó tán fi rán l'Amẹ́ríkà, owó tán fi rán la, owó kíni? Ọmọ kówó ojú lẹ́gùn ni, ọmọ tójú mi rì. Ìyá rẹ̀ bó ṣe wà ikó gbogbo ibi tó tójú bọ̀ kò lè sọ. Ẹ wọlé sọ ibo la tójú bọ̀ àní àbọ̀ mọ̀ wé láìtójú. Ẹ̀sẹ̀ mo wá parọ́ ó ní iye ibi tó lọ tójú bọ̀ kò tó rówó. Ọ̀wá dé ní má wọ̀rí sórí bọ́bá lọ ní gbọ́rọ̀ sí mi lẹ́nu èpè ni èmi ń wọlé lọ́ọ̀rì ìrànwọ́ má wọ̀rí. Ẹ̀yin ṣe wá nílé ṣé ẹ̀ ń feel àwọn vibes yẹn bá ṣe máa ṣe lórí ètò lẹ́nu nìyẹn. Ẹjọ Dòwó kí ló bí orúkọ yẹn? N tó bí orúkọ yẹn kò tí ì pẹ́ Ẹjọ Dòwó yẹn tó fà á tó pé ọ̀pọ̀lọpọ̀ mi tó ń gbà Ẹjọ Dòwó n tí ó kọ́kọ́ bí orúkọ yẹn gangan ni pé mò ń jẹ́ Alhaji Pastor Olúwo. Alhaji Pastor Olúwo bíi ti Gbénga Adébóyè nígbà táwọn èèyàn rí kárátà yẹn lára mi ó ti pẹ́ gan bọ́ ìgbà gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ìyà làwa fi ṣe kò sí pé bóyá fóònù ta lè fi post ara wa tí kì í ṣe gbéraga mo fẹ́ lè sọ pé ní industry like pé àwọn tó mímí tó ń lọ pé àwọn change for mo fẹ́ lè sọ pé mi lẹ́ni àkọ́kọ́ torí Gbénga Adébóyè gangan ó ní role model mi pé mi náà lè ṣe nǹkan yìí tẹ́ bá wo ọdún tí fíìmù Rájẹ̀ Lílé Oníṣó ti jáde tó tí ó ti ṣe bàbá rẹ̀ àbí ṣé mọ́fì rẹ̀ ni tó ṣe ọ̀kẹ́rì mú mi rò gbàlúmọ̀lù kọ̀tún gbàlúmọ̀lù kò sí wọ́n ní wọ́n nira wọ gàgà níjọ́ díje náà ẹ má wọ̀rí wọ́n ló ń jàwé olúborí. Gbogbo ìgbà náà mo ti lè ń lo voice yìí ṣùgbọ́n kò sí bí mo ṣe fẹ́ gbàgbọ́ pé kò sí fóònù lọ́wọ́ mi láti lè fi ṣe àwọn nǹkan yẹn mo ló kọ̀ sí so Ẹjọ Dòwó wá jáde nípa Alhaji Pastor Olúwo àwọn yẹn wá ń tẹnumọ́ Olúwo Olúwo dẹ̀ rí ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá babaláwo ló ń jẹ́ bẹ́ẹ̀ nípa àwọn yẹn ti fẹ́ mọ tẹ́kẹ̀ lọ́nà rẹ̀ àbọ̀rúbọ̀ yìí kìíní ká ẹ wo ó bọ yìí lóòótọ́ ó bọ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá sá mo wá rò pé kí orúkọ ọmọ fi lè change ẹ̀ ìgbà tó ló wà á change ẹ̀ lẹ́nu mi mo wá lọ bá torí mo àmọ́ sọ MC ẹ máa ṣe MC so mo wá ṣe MC náà ìgbà yẹn ni school ṣiṣẹ́ jáde tán sọ di ẹ̀ lẹ́ẹ̀nísìn ní Badagry mo wá lọ mú kíní yẹn sóbò lè mí pé instead of pé now let's welcome celebrants to the stage ẹnìkan wá dárúkọ pé skúṣì yẹn ló wá ń flow nínú brain mi mo ní now let's welcome skúṣì ó wá gé cake mo dẹ̀ repeat skúṣì yẹn more than 15 times àwọn èèyàn kan wá ẹ mọ̀ kíní yẹn jẹ́ kíní yẹn tó bá ti wọnú brain yẹn máa everything máa lọ lórí èèyàn yẹn kàn máa ṣe sí skúṣì yẹn mo sáà repeat so time body bá ti wá rí mi lẹ́yìn ọjọ́ show wọ́n parí MC skúṣì so gbà tí kíní yẹn náà tó wá fẹ́ change gbà tí mo bẹ̀rẹ̀ ṣe rédíò so àwọn yẹn pé skúṣì yẹn brand kan ni tó ẹ pọ́n fún ẹ lábàásádò ó sì dáa o máa ń rojọ́ tó ẹ pọ́bìnrin ní ọ ní gbogbo ilé àdúgbò ló ti tú wulẹ̀ máa jẹ́ Ẹjọ Dòwó so òun ló wá bí Ẹjọ Dòwó on behalf of Page 1 àwọn ilé ìrọ̀bá gbá ẹjọ́ ẹ̀ pọ̀ wulẹ̀ máa jẹ́ Ẹjọ Dòwó so àwọn náà wá sọ di Ẹjọ Dòwó yẹn. Now talking about Gbénga Adébóyè ẹ jẹ́ ká wọnú analogy yẹn lọ. Gbénga Adébóyè he was one of the most talented
persons on radio. Yes. Tí wọ́n bá ń sọ̀rọ̀ presenter lórí rédíò, nǹkan tí Gbẹ́ngà Adébóyè ṣe of blessed memory, mo fẹ́ lè sọ pé a lè má lè rí irú ẹ̀ mọ̀ táyé máa fi parẹ́. Ibi tán great today. Bẹ́ẹ̀ni. It was very very, in fact it's still very iconic. Bẹ́ẹ̀ni. Now wọ́n máa ń ṣe character ìtú bàbá àta, wọ́n tún máa ń ṣe oríṣiríṣi character. Láìsí Àbẹ́sùpínlẹ̀. Ẹ fún wa ní Láìsí Àbẹ́sùpínlẹ̀ àti ìtú bàbá. Mi wàá mọ̀ yàtọ̀ bọ̀ tí bóyá tá a bá ti sọ àwọn èèyàn ó mọ. Wọ́n máa ti understand. Yàtọ̀ Ẹ fún wa vibe yẹn. Lùgbẹ̀ngà wọ́n mọ̀ bàtẹ́lẹ̀ ìbò Olódùmarè tí ó ṣe tán níbi àgbèrèsù dọ́rẹ́kẹ́. Ẹ̀yin boys. Bàbá àgbàlagbà. Òkèrè Kilo Junior. Bàbá mi fada. Kí ló ṣẹlẹ̀ ńgbà tó dé school? Bàbá tíṣà ni sà, ọwọ́ alẹ́ mi lọ́lé. Kí ló ṣe ọmọ wèrè ó ti ṣẹ́ nìyẹn? Bàbá mi fada, tíṣà kan ló lọ mo kàn súnfẹ́ ni. Oníjàbí tí màmá, mo jẹ bákásí tí ọlọ́gá kí bọ́dọ̀ kí ọ̀rọ̀ bọ̀ kí bọ́dọ̀ àbúrò àbọ̀. Wèrè ni ẹ, ìwọ nìkan bí àṣà mẹ́rin látọ̀, ó yàwé kí ló wá ṣe? Tíṣà yẹn kàn fún mi ní kò lórí. What? Orí adé, kí ló wá ṣe? Bàbá mi fada, àwọn àdìgbẹ́ kí n máa bọ̀ ọ́lé. Okay, sọ wá lé tíṣà yẹn náà. Rárá sà, wọ́n lé owó àṣù. Wọ́n yà wèrè nìyẹn, nítorí bẹ́ẹ̀ Jeff jẹ́ kájọ débẹ̀. So bí ọdẹ ṣe dé school, àwa dé school àwọn junior bá a ṣe débẹ̀ rárá orí assembly la bá wọn gbà tán ṣe kíní kan bá a ṣe pé ọ̀gá àwọn jáde nìyẹn ìyẹn náà bá wa jáde wọn ni baba say I don't understand. I can't just imagine only young girls was that for utilitarianism particularly intercology of limited wọ́n ti dájáde ọmọ sẹ́lẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ tó bá wà pààyàn kan junior. Bàbá mi fada. Kí ló yẹ kó ṣe? I'm sorry sir. Ọmọ tí ló sọrí ó ti bẹ̀bẹ̀ náà kí ló wá kú ó yà lọ dúró sáwọn sẹ́ẹ̀tì ẹ̀bẹ̀ yẹn. Bí ọmọ ṣe lọ tò ní ẹ ṣàdédé ni bàbá tajú kan lọ́ọ̀kan junior. Bàbá mi fada. Ibo ló wà bẹ̀ yẹn kí ló dé? Jẹ́sẹ̀ sórí sà. Kí ló dé àwọn tó ga ẹ̀kọ́? Ẹsẹ̀ sírì ni sà. Má wọrí ó yà lọ síbẹ̀ lọ tó sáré wọn ẹ̀rí nǹkan o ọmọọṣẹ́ lásán ló gba promotion yẹn o. tó sọ yẹn dẹ̀ wọ́n pé ó tún máa ń lo Lùgbẹ̀ngà ọmọ bàtí lọ́bọ̀ Olódùmarè tí ó ṣe tọ́ ọmọ jìnnà. ẹ pẹ̀lẹ́ bàbá. wọ́n ní mọ̀mọ́ tí mọ̀mọ́ tí ń jẹ́ Pàṣọ wọn ló bọ́ ayé níjọ́ kan nù làwọn èèyàn bá ń sàsí mi wọ́n lé mi gbé ìbò o wọ́n ní pé mò ń wọ́n sọ kẹ̀ dẹ̀kẹ̀ ẹ̀bùn Ọlọ́run sì lè kó tèmi mo wọ báàgì mo bá sọ́jẹ́rì kọ́ tó wú mi àwọn èèyàn ní kí n lọ jẹ àgbọn. Wọ́n ní tàbí tí n bá rí epo tí mọ́sù bá lákù. Bàbá bò tiẹ̀ wá ní ti Jeff ọmọ yín yẹn. Ọmọ dáadáa lọmọ mi ń ṣe dáadáa lẹ́kọ̀ọ́ ìwọ náà ní ìsìnkọ́ tó lọ ń sìn ọ́ ní gbẹ́rẹ́ mọ́kàndínlógún lórí. Dádì kí ló dé láì já. Ọdẹ ń gbé èkó lóyún ọlọ́kì ìgbẹ́. Dádì kò sí. Àkàbà ńkọ́ kò sí dádì. Ẹ̀wọ̀n sọ̀pọ̀nà kò sí. Túndé ńkọ́ mi ní. Fọ́gó ńkọ́ mi ní. Ayẹ̀pẹ̀ mi ní. Akílọ̀ wá ń wáyé kù. Ọlọ́run sọ. Like you are highly talented. Àwọn Americans tó máa ń ṣe kínní wọ́n máa ń pè ní impressions. Ẹ ń ṣe impression àwọn èèyàn dẹ̀ fi kan pé méjì. Ọlọ́run. Ṣé mo pé another thing tí mo tún fẹ́ chip in ni pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí pẹ̀lú talent yìí tí ẹ bá ṣe tẹ́ bá create AI images tẹ́ fi ń ṣe tẹ́ fi ń create content pẹ̀lú àwọn ohun tẹ́ níyì ẹ lè ṣe AI character bíi 10 tó wọn rẹ̀ ní jọra wọn. At least voice mi báyìí ní sọ ti pé 40 báyìí. 40 different voices tẹ́ lè lò. Olórin wà ń bẹ o, ọmọọta wà ń bẹ, àwọn tíátà wà ń bẹ, comedian wà ń bẹ, at least ó ti pé 40 báyìí. 40 ẹ fún àtọlọrin different voices tẹ́ lè switch tẹ́ lè padà tẹ́ lè switch tẹ́ lè padà na ẹ fún wa ní voice olórin olè fẹ́ lò fún wa. bóyá mélòó lára mi wájú Elédùmarè yìí Ọlọ́run ọba hanusami orígbà àṣìṣe ọlọ́wọ́ Elédùmarè yìí Ọlọ́run as I dey play my music dẹ́dẹ́ fọ́fọ́ ìgbé wọn lórin tèmi màláyé ń fẹ́ yóò bá àbá ògo sí ń gbẹ́rẹ̀ kó tún wá polúbòrò ṣàṣe jẹ́ ìyẹn ò kọ àwọn tèmi rárá ó yà sọ pé lọ́wọ́ yìí o àyàforin bàbá àbọ̀sẹ̀ náà ń jó o àyàforin bàbá àbọ̀sẹ̀ náà ń jó. ẹ mọ̀ pé bí rí kótó ẹ mọ̀ pé bí rí kótó àṣẹ ò mọ̀
ó yà torí Elédùmarè ló ní kó já wa o ọmọ gbádùn là wá sí níbi ẹ̀tọ́jú jẹ́ fún àtàwọn gbogbo àwọn tó ń wò mí nílé lóko o. àgùntàn wa ò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ wa là wá jẹ́ kiri ẹ má wulẹ̀ pé wá lálágbé mọ́ amúlùdù lórúkọ ẹgbẹ́ tiwa ọgbọ̀n wárí wa lóde wárí wa wò wá tẹ́bẹ̀ lọ́rùkú lásán làjànà kú fojú sẹ́wọ́ bọ̀ bẹ́ẹ̀ lọ́bọ̀ òkú tọrọ jẹ. adé kálùlù kúrìjó kágbédè kódórin ọlọ́ládé bá mi tọ́jú ẹ̀gbọ́n mi ratata ọmọ ọlọ́ládé lẹ́gbọ́n mi dáadáa sọ pé orí mi máa jẹ jìyà o ìṣẹ̀dá mi máa jẹ mọ̀ sí o bàbá mi Orlando bá mi gbóhùn sókè fara lóye sọ wípé sàbàdàdì bá dáadáa dìlò dáadáa ó yá ó ti fẹ́ tú lẹ́yìn gẹ̀ ṣé lòdù yóò wá pọ̀ ju onígèlè yóò skẹ́skẹ́lẹ́ ẹ jọ̀wọ́ máa sọ onígèlè yóò kí ló wá dé àárẹ̀ pàpà. jẹjẹ wẹ. ẹni sùúrù náà asin mi ò wá mọ ọ̀rọ̀ tí mo fi qualify yín mo bá. tí bá rí máìkì báyìí mo tún máa fi mú lùlù tí màá mọ gbérin màá mọ kọrin mo tún máa fi mú lùlù sí tí màá tún máa fi sọ bíìtì. a tún máa fi lu. DJ tún máa wọlé. Ẹjọ Dòwó ni lóòótọ́ ó dẹ̀ máa dowó ó máa dirú ó máa digbá ẹ máa kọ́ lẹ́nu ẹ máa ra mọ́tò lánàá ẹ máa lọ sókè òkun nù ẹ lágbọ̀rọ̀ lọ ẹ máa ṣe dáadáa gan nínú ẹ torí nǹkan tí bẹ́ ṣe ń display yẹn nǹkan tí mò ń rí ó ju nǹkan tí ó jókòó sẹ́gbẹ́ mi lọ mò ń rí lókè báyìí ni ẹ̀dẹ̀ máa dé bẹ́ẹ̀ bá àwọn àdúrà tí mo fún yín yẹn ẹ máa ń fẹ́ kẹ́ máa fi sọ́wọ́ báyìí ọwọ́ sì ni kẹ́ máa fi sí ẹ jẹ́ ká create AI different characters kí wọ́n máa ṣe voice sí orí ẹ̀ àwọn èèyàn máa accept ẹ̀ gan those are the areas tí with your talent those are the areas tí ẹ lè explore ẹ lè máa ro lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ but I'm telling you those are the areas you can explore and make millions of money now Túndé Perry àwọn slang yẹn ó trendy gan lẹ́nujọ́ mẹ́ta ó ń buzzing dátì ẹ̀ mọ̀ ṣe lè fún wa ní any impression Túndé Perry. Woro sí woro ọgbà bírígboro ṣeré kò dé gbẹdẹgbẹ dé ìkẹkọọ lè sọmọ Ọlọ́run ẹgbà yìí ló lá sísun ṣó ó lé wọn sírí bẹ́ẹ̀ pọ̀ ó lé wọn ó tọkìtọ̀ kákàkà súnmọ́lá mi dé dátì ẹ̀ mọ̀ omi tó fi sẹ́yìn ni wọ́n ṣó gbẹdẹgbẹdẹ máa gbé wá kákàkà dá gbòòrò sí woro ọgbà mi ní gbòòrò ó dojú kúrúkú fọkànbá lẹ ọmọ ìyá mi ìkẹkọọ lè sọmọ Ọlọ́run dátì ẹ̀ mọ̀ máa sáré ó tọkìtọ̀ ó tọ pinpin ó tọra rírà ó lé wọn àwọn tí ọ̀pọ̀ sí níbẹ̀ bò ó sáré wọlé dábàdà. yéé really Ọlọ́run as in ẹ ń gbé mi lọ sí Túndé Perry lẹ sáré fún wa ní impression ẹ pápápá yẹn. ọmọ náà a máa fẹ́ rípò ẹ ìwọ ló máa kálá ọlẹ́rìí o Mr. Jeff ọmọ gbé gẹ̀ẹ́sì náà. My want some people do. You see, I think say is that full of them. I can better style. Person they ask the waiting they kill. When I could see me, must say cool and you. You could not do a cool vacuum. When mobile one day, mobile says something. I do young today. Help me. I don't want to die. Oh my, heck, pariwo now. Ìgbà tó fẹ́ lọ. Mr. Jeff. Oh my, heck, pariwo. I do young today. I don't want to die. Help me. Ọmọ náà nọ́mà ọmọ àkàlà. Ọmọ ṣèkó tó ṣeré ọmọ kìíní mọ fàájọ́ ọmọ kìíní mọ jẹ́rò ọmọ búkú ló fà. Ikọ̀ Áfíríkà ẹ̀ẹ́dọ́ Canada. Mo náà dà wọ́n láàmú ní ẹ̀rẹ̀sẹ̀. Ọmọ ẹgbẹ́ airport wọlé. Wọn ò lè rí ibùmí. Dàgbà bí kò dànù. Ọmọ ìdàgbò mi rú. Ọmọ ẹsẹ̀ ni ó. Ìbàdàn bóyá kẹ́ má bínú. Ọlẹ́ni pop. Ọmọ yín ni mo gbé sábẹ́. Pé mo ti rún ọmọ yín. Ẹni bínú ni ẹ máa fún wọn sùn nìbàdàn lẹ́kọ̀ọ̀kan ẹ̀rẹ̀sẹ̀. Really portable ẹ wọnú ẹ̀tẹ́ jáde yẹn. mo máa ọmọ máa fàjà náà
people wey no understand you ọmọ máa ti pé bóyá àwọn play ẹni àní pé Ẹjọ Dòwó kì í play voice o really lele ọmọ ẹ ti mi. But Mr. Portable ẹ máa try láti máa calm down lẹ́kọ̀ọ́ lẹ wọnú ẹ̀tẹ̀ jáde yẹn. Okay ká àṣùn pé Portable ló jókòó yìí sí Mr. Portable ẹ máa calm down lẹ́kọ̀ọ́ kan gbogbo ẹ̀ náà kọ́ ní gíragíra. èso rò náà lónìí tẹ́lẹ̀ sẹ́yìn pé kankan náà ó bá ilẹ̀ wèrè ìgbà tí Michael Jackson wà ọmọ ìgbà ẹ̀sìn ṣe Michael Jackson torí ẹ kò lógo tó mi náà ẹ̀rẹ̀dú ju Michael Jackson lọ. Pàṣọ náà fi kọrin pé Michael Jackson lógo tó mi ìgbà tó ń bẹ láyé nọ́mà wọ́n máa fi wèrè wọ́n máa fẹ́ paná ẹ̀ ògùn ẹ̀ ìwọ ló máa káyà ó máa sẹ̀ ẹ̀ sọ́wọ́ báyìí ó máa sẹ̀ no dùrẹ́ sẹ̀. Ọmọ kálá mo ti forí ẹ̀hún bọ̀rí lẹ́nu fi kiri mi ẹ̀ ti jorí ẹ̀hún ẹ̀hún lè jẹ mí. Ọmọ gbígbà tí ẹ̀fẹ̀ láwọ̀ láyé wọ́n gọra wọn ní tí wọ́n bá gọra wọn wò lè pa wọ́n interview náà fi pa Bọ̀dá Àfọ̀njá mo gbé ẹ̀dí bẹ́ẹ̀. Nígbà tí Sunday Igboho tán máa kọ́kọ́ mú wọn ìgbà tán fẹ́ mú wọn níjọ́sí yẹn ọmọ pé interview náà lọ ṣe fún wọn no understand á sọ pé tẹ́ ẹ bá máa wá ẹ má wà lọ́sàn-án àfi tẹ́ ẹ bá wá lóru lókù. Àwọn lùsgáàdì ẹ máa Mr. Jeff ẹ má lùsgáàdì ẹ máa ọmọ dira náà anytime dira. Oh my God ẹ̀yin tí wà nílé mo ti sọ pé a máa fà á já gan lórí ètò. Ok èmi ni kátà ẹ̀yin ni kọlu. ẹ dẹ́gẹ̀ ẹ ṣe ìwé ìjẹ àdókò Portable slap me ìṣe mi kẹ́kọ̀ọ́ tún Portable ẹ ṣe àdókò àmì àdókò ẹni kòkò ìṣe mi kẹ́kọ̀ọ́ drive car ìṣe mi kẹ́kọ̀ọ́ use like the kòkòrò fòrò àdókò ẹ̀ ṣe ẹnu lẹ́gàn every day to touch my head ṣe that video touch my head I go through tattoo ìṣe mi kẹ́kọ̀ọ́ claim ẹ ṣe no to come. Ilé kúrẹ́sì àbíta òkú. Ẹ̀dùnkítà I go slap you ẹ̀dùnkítà to come àbùsùnkẹ́ fún ọmọ ẹ̀dùnkítà I don't like it when it is ẹ̀dùnkítà everybody ẹ̀dùnkítà ẹ̀dùnkítà agree. Okay OG Curtis. I dey talk say you dey just make I jones you I go allow you pay my tete see wait you wan make I achieve you but when I achieve I feel like I cry for you make I give you more o I just say see I dey enter see you come I say na continue dey follow talk no continue dey agree okay wait I calm down but then I feel like when I come I need clothes ejibere turn like ejibere driver no ejibere turn say God I say dey just no fly me tete. Come out and just no go kid, don't worry, calm down. I don't go hurt you, but calm down, don't worry. No obtain me, I beg you. Ẹ pẹ̀lẹ́ ṣá ẹ kì í sábà sọ̀rọ̀ ṣá ẹ̀kọ́ tí n bá sọ̀rọ̀ legit ni apá ilé ẹni sá lè mú pa sọ̀rọ̀ àbá ìfèdè fọ́nù ẹ̀ lè understand ṣe ni 1,000 naira bẹ́ẹ̀ ẹ̀mí Ọlọ́run ló bá mi sọ̀rọ̀ ṣá. So tí n bá fún yín 1,000 naira kí lè fẹ́ fi ṣe. Àwọn ọmọ ni ẹ ò lè understand orúkọ àwọn áńgẹ́lì kan wà tá ò kí pé lọ́sùn àwọn ní Lapatoski Sakatoperia ẹ pẹ̀lẹ́ ṣá yóò dára fún mi. Ṣé èèyàn Ọlọ́run ni rí kò yé mi àwọn èdè tẹ́ ń sọ yẹn ni understand ẹ̀. Lórúkọ Jésù yóò dára fún yín ayọ̀ yóò ní dìbànújẹ́ surely you are the greatest the greater than the greatest Ọlọ́run kó gbàdúrà fún yín so be well within the name of Jesus. Àmín. Ẹ bring jọta mi. I don't understand. I know what. I don't understand. Ẹ wá. Wọ́n sọ pé Ẹjọ ti kú ọ́. Ẹgbọ́n wọ́n sọ pé dídìrín ni mí. Ẹ̀yà ara lè gbọ́. Ẹgbọ́n sọ pé ìyá dídìrín wọ́n ní sábà gbọ́ dédé mi gbàtà bá dé bá wọ́n ní pé mi kọ́ mo gbèsè mi wọ́n ní. Ẹ̀wẹ̀rẹ̀ àgbo mi funfun lẹ́lẹ́. Àbá mo ti ràgbò. Ó wà lẹ́yìn kùlé. As in ẹ ń fún wa ní àwọn mílíkì ẹ wọnú impression yẹn. No be say I don't wan give you but I don't understand words. You know that because you both say words everything na 2 + 2 4 + 4. Hello this one tira gbọdọgbọdọ hello oya comot there no dey I don't wan check am no God hello I don't wan make you talk you don't understand no God I wan hello no talk
Anytime everybody will think say we dey play for here. But don't say no matter what. What them say don't be people but no mama dey come now. Demand. No, don't tell me say I don't say your neighbor. Everybody dey. No, mama fún ẹ ní muru. Mama si muru fún ẹ now. Mama dárúkọ mi. Nah, you no be me. Dagun yàtọ̀ solo dey na don't give me. No, don't tell me that word. I say you go say what? Everybody that too go enter ourselves go here. No, if that word me I go do for you. Tó fọ́ pé kọ́ bá dà sún ní òru. Kí ló dé? Ó lọ fàáfàá o. As in, try. Ẹ máa ṣe stand-up comedy náà. Hello. I'm not fitted. Battery low. Ẹ ti wà ń Jarvis mo Dubai. I need rice. Rice. Welcome back. I need rice. Okay. Thank you for the rice. Wow. As in, ẹni sùúrù náà ṣé ẹ̀yin gangan fúnra yín tẹ́ bá wà nílé ṣé ẹ máa dẹ́rù bara yín. Ó tó àárín kan lọ́dún kan mo ní pé kí Ọlọ́run fọ́mátì brain mi díẹ̀. Ó ti kíní ló jẹ́ kí n kúrò nílé o. Kí ló ṣẹlẹ̀? Ṣé mọ̀ pé ìyàtọ̀ wà nù ṣé ẹ mọ̀ pé kíní kò yá àwọn èèyàn ẹ já sọ̀rọ̀ tó máa yẹn táwọn èèyàn ṣé mọ̀ pé ìyàtọ̀ wà nù ìyà kíyà máa jẹyàn àti kéèyàn máa jẹyà. Kí ni ìyàtọ̀? Ẹ ṣe gan ṣé wàá mọ̀ pé ogun tẹ́ ń wò yẹn ogun dádó lọ́tọ̀ ìyà ò kì í ṣogun. Ogun dádó lọ́tọ̀ ìyà ò kì í ṣogun. Okay. Ẹ jẹ́ wọn á mú láti ibi tí ìyà bá ń jẹyàn àti kéèyàn máa jìyà nísìnyí báyìí tẹ́ ẹ bá ń jẹun lọ́wọ́ nísìnyí sẹ́mu pẹ́ lè sọ pé ẹ jẹ mọ́. Bẹ́ẹ̀ni. Ó ní pé èèyàn ń jẹyà sẹ́mu pé ẹ bá ti nǹkan tó yà pé kan tí mò ń ṣe ọ̀nà ògbàbẹ̀ lọ́jọ́ mú mi pọ̀ ẹ ti mọ̀ pé ẹ jìyà yẹn mọ́ nìyẹn ẹ ti jára yẹn ṣùgbọ́n tí ìyà bá ń jẹ èèyàn bàbá kéèyàn tó bọ́nú ẹ̀ ó máa pẹ́ ìyẹn gangan lógún bàbá téèyàn bá ẹ mọ̀ pé ní ìsìn tẹ́ bá mú yàn lọ sílùú òyìnbó wọ́n ní owó mọ̀ dáa o láàrin ọjọ́ mélòó ìyà ò dáa lára o ṣùgbọ́n tó pé ìyà ní jẹ́ kẹ́ fi gbogbo ní studio báyìí kẹ́ fi kó owó jọ bàbá ogun nìyẹn ìyà ń jẹ lọ́wọ́ ni so capital letter yà wà small letter yà wà ẹ tún béèrè pé ìyàtọ̀ wà ló wà nù ẹ̀ ẹlòmíì wà tí ó sanra tọ́ ló fún ní gbogbo nǹkan wọ́n ní ìyà ń jẹ lágbájá mo ò lè rí náà rí small letter ìyà ló ń jẹ ṣùgbọ́n ẹlòmíì wà kẹ́tọ́ dọ́dọ̀ mi ẹja sànù lágbájá ìyà ń jẹ lágbájá lóòótọ́ bàbá ǹjẹ́ mọ̀ pé àyè wà nínú ayé sá ayé wà nínú ayé ẹni tó yẹ ayé ò wá yé yóò lóun lélẹ̀ because ayé ò wá rí náà rí inú ayé ló wà. Wow. Bàbá ẹkún òran lọ́hùn. Ẹkún òran lọ́hùn. Oníṣòro lọ gbé bọ́ lọ́hùn ẹkún òran. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ló dé tó ẹkún mọ́ jí òkú. Ó wá ní ìyọ̀ ń fèsì ogun kan lọ́wọ́ ó wá ń sunkún olúwa kì í ṣe mi ló yẹ kó ṣẹlẹ̀ sí mi wá ta ló wá yẹ kó ṣẹlẹ̀ sí. Tẹ́lẹ̀rù gbẹ́rù ẹ. Bàbá ìrònú tálíkà ni pé ilé ọlá ilé ìyọnu kí wàá ní ilé tálíkà. Ṣé lè fìtínà ni bàbá nígbà tó mọ tálíkà bá wa tọ́lé ọlá wò yóò wá ní ìyá èso mi ọbẹ̀ o. Ìyá ló mímì lọ gbégun. Ẹ ti gbégun rí. Wo mo wà ní wọ́n sanwó bóde bó bá lè sanwó tó gèètì lọ́rọ̀ tó wà mo gbégun ìyá ló mú mi lọ gbégun nígbà tí mo mú owó nínú ẹ̀kú eégún kejì rí mi ó fi ẹgbàá sí mi lórí lágbá. Ṣé ìdílé ọ̀jẹ̀ ilẹ̀ ti wà ní. Lóòótọ́ náà ká má parọ́ muslim àti babaláwo níbi tó ti bí mi. Ṣùgbọ́n wo rán mi lọ gbégun ìyá ló sún mi débẹ̀ torí pé mo kẹ́ tí bá gbégun màá rówó. Ṣé wàá rówó oúnjẹ tẹ gbé. Wọ́n fún mi ní ìgbà náà 70 naira 70 naira náà fún mi wọ́n dẹ̀ ra paracetamol fún mi tó rórí ń fọ́ mi gan gbà ẹ̀ 7up gbà yẹn sì ń rí gbà náà 7up gbà náà ìyá ló mú mi lọ gbégun. Ìyá ló mú yín lọ gbégun. Bẹ́ẹ̀ ni sà so àwọn ọ̀rọ̀ kan wà nù ayé tí ò yá àwọn èèyàn ó kẹ̀ ẹ́ já ṣe báyìí ṣé mọ̀ pé ẹlòmíì ti fẹ́ àdúrà ó ti pọ̀ ọmọ bíbí inú ẹ̀. Bíi ti báwo. Ẹlòmíì ti fàdúrà pa láàánú ẹ̀. Bíi ti báwo. Ẹ jẹ́ kí n gbé e débẹ̀ sà olúwa èmi ò ní sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì sọ pé olúwa gbogbo àwọn tó mẹ́jọ mi kiri olúwa bá mi pa. Gbogbo àwọn tó mẹ́jọ mi kiri olúwa bá mi pa which is ẹnìkan fẹ́ ràn án lọ́wọ́ ó wá fẹ́ lọ béèrè lọ́wọ́ yín ní pé ṣé ẹ mọ Ẹjọ Dòwó rí. Torí mo fẹ́ gbé bísínẹ́sì lé lọ́wọ́ mo wá fẹ́ mọ oríyìn tó jẹ́ tó bá gbé babaláwo ni yóò mú orúkọ yín wá sọ́dọ̀ pé ẹ bá mi yọ orúkọ lágbẹ́já wò pé ẹjọ́ mo fẹ́ ṣe báyìí yóò wà ní olúwa gbogbo ohun tí mẹ́jọ mi kiri kò wá sọ pé láburú àbí dáadáa ọlọ́run sì lù pa ẹlòmíì fẹ́ ti pa láàánú ẹ̀. Orí ètò ẹ̀kan ṣe fún ó ti fẹ́ nu ara ẹ̀. Ǹjẹ́ mo mọ̀ pé ẹlòmíì ti pọ̀ ọmọ bíbí inú ẹ̀ fúnra rẹ̀ ó pa sáyé ó dẹ̀ tún parí láì ọmọ àwọn ọmọ tábí nìsín mi wà tó pé ó fi ìmọ̀ tó yẹ kó nílé ayé ó fi ra dúkìá fáwọn mọ̀lẹ́bí ẹ̀. Wọ́n wá sọ pé kí ló dé tó ìwọ mọ̀wé tiẹ̀ gbogbo agbára tó wà ń di tó fi mọ̀wé kọ́run kó gbẹ́sẹ̀ lé owó wàá tán ọmọ wàá padà sí bí ó ṣe wà ọmọ wàá padà sọ́hun. Àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ lẹ fi ń bọ́ wa lórí ètò. So òye ayé kò yé
bíbélì sọ ó ní kéèyàn wá ìmọ̀ ó láwọn èèyàn mísègbè torí pé wọn ò ní ìmọ̀ àlùkùránì sọ pé ìmọ̀nù láàyè ó ní tó bá ìmọ̀ bá jìnnà jùlẹ̀ India lọ ó ní ẹ wá lọ. Ifá ẹ mọ̀ pé nínú ìlànà Ifá ọ̀pẹ̀lẹ̀ àti ìmọ̀ lọ́dọ̀ Ọ̀rúnmìlà wọ́n dẹ̀ dàbí ìgbà tó kéèyàn bá ń kọ́ṣẹ́ babaláwo ni tẹ́nìkan bá wá gbógun dé kí ó tó di pé wọ́n gbọ́ pẹ̀lẹ̀ sọ̀rọ̀ ìmọ̀ ó ti sọ fún wọn pé nǹkan báyìí ní lágbájá bá wa yóò sọ pé nǹkan báyìí ní lágbájá fẹ́ wá ṣe yóò sọ fún Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ nígbà tó wá ti rí pé kíní yẹn tí wọ́n á ṣe jù olófà tí wọ́n fi gbẹ́sẹ̀ lé ìmọ̀ ni wọ́n á dẹ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ nísìn olófà tẹ́ fi rẹ́ lómi ó dá kéèyàn lọ́gbọ́n lẹ̀ kówó tó dé bàbá. Ó dá kéèyàn lọ́gbọ́n lẹ̀. ẹlòmíì tó bá sọ pé tó bá fún 1 million naira sí kí ló fi ṣe nísìn ó lè ní no rárá kọ́kọ́ lọ́gbọ́n lẹ̀ kówó tó dé irú ẹ̀bùn tèmi lónìí sí tèmi bá rówó nìsín mo mọ tí màá fi ṣe. Bàbá ẹni tí ò jẹ́ káwọn ọmọ Nàìjíríà tí ò jẹ́ kí nǹkan ṣe dáadáa ni pé nígbà tó lọ gba owó èlé tó lọ ra aṣọ mọ̀lẹ́bí ń bẹ̀. tó gba pàtí lọ. Ẹ sọ fún mi ìwọ tó lọ́mọ wẹ́wẹ́ tó wá lọ gbowó èlé tó fi ń ta provision ẹ jẹnu sí ọwọ́ yín sọlọ́sẹ̀ sódà gbọdọ̀ dánrú ẹ̀ wò ni. láṣẹ lùbọ́. Bàbá tí ìyá bá ń jẹ ẹlòmíì lọ́wọ́ níbi tó gún ẹ lédè sẹ́mu pé bẹ́ẹ̀ sì wà ní ìsìnmọ́lé ní Mr. Jeff ní pé kí n bá wọn gba búrẹ́dì wá wá ní mélòó ẹlòmíì ẹ sì dárúkọ ẹ̀ débẹ̀ wọ́n sọ pé ẹ wo ẹlẹ́yìí tó kù lèmi àtàwọn ọmọ mi fẹ́ rú ẹ̀wà sí. Bàbá ooo. Now mo fẹ́ ká ṣe nǹkan kan mo fẹ́ ká take the conversation yìí lọ sí next level. Ẹ jọ̀ọ́ ẹ bá mi mú fóònù. Ṣé ti ready ṣá? Ti ready. Ẹ̀yin ará ilé mo fẹ́ introduce drama sí conversation yìí ni so ẹ máa bá wa lọ. Okay. Mi bọ̀ ẹ ṣáà wà pẹ̀lú mi. Ẹ jẹ́ n pé bọ̀. So ẹ̀yin tí wà nílé ẹ jẹ́ ká pé 220 Ọlámilékan Àyìnlá máa wá sọ fún pé mo wà pẹ̀lú bọ̀dá Ibrahim Chatta kí pé wọ́n fẹ́ kí so n fẹ́ wo are you ready? Ó yá ríǹgì ok ẹ jẹ́ kí n lọ pè direct ẹ̀yin tí wà nílé ẹjọ́ ẹ wá nǹkan fìdílé ń bọ̀ tí di yá. Yeah. Ọlọ́run jẹ́ kó gbé torí ó lè wà lórí set. Ẹ̀yin tí wà nílé 220 ni mò ń pè o Ọlámilékan Àyìnlá ó ti ń ring. Màá wá sọ fún pé mo wà pẹ̀lú bọ̀dá Ibrahim Chatta pé wọ́n fẹ́ bá sọ̀rọ̀ so Ẹjọ Dòwó máa wá mímíkì bọ̀dá Ibrahim. Ọmọ ìyá mi Alpha 220. O ní bìlíìfù ibi tí mo wà pẹ̀lú bọ̀dá Ibrahim Chatta. Wọ́n fẹ́ kí ẹ. Olódùmarè o ọmọ mi dá ẹkọ ní sẹ́mi rẹ o. 220 máa ti mọ̀ pé mímíkì ló wà ń bẹ̀. ọmọ adúrún mádì lẹ́ẹ̀dógún. 220 à ń rìkọ́dù ni ó yá. Ọ̀kadì o ọmọ gógó ti rí gbọ́ ọmọ mi èkó ní sí ọ o ayé ò ní forí rẹ̀ gúnlẹ̀ lójúde gbàgede ẹnì kì í sì kú tápà lóru Ọ̀kadì o ọ̀nì búrìbúrì kọ́mọ́ ẹjọ́ jàgìní dodo o ọ̀bẹ̀rẹ̀ tẹ́ni ó máa kí ọmọ gòrìlà o ìlàkó mọ̀ bá ẹrúkẹ́rú àbílàlà lẹ́nu o. Rate mimike, rate impression on a scale of 1 to 10, 220. I just want to say God will continue to bless him. Amen. Torí wípé ó lo voice Àjàdí, ó lò tán. Bọ́ nítorí pé mo mọ̀ pé Àjàdí ò ní kọ́kọ́ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó kí n mọ̀ pé mímíkì ni. But for real, let me give you 120% out of 100. Wow. Wàá ṣeré ọmọ ìyá mi. Ẹjọ Dòwó lórúkọ bọ̀bọ̀ tó ń ṣe mímíkì yìí. Ẹjọ Dòwó lórúkọ ẹ̀ á máa sọ̀rọ̀ lórí ẹ̀ later. All right, no problem. Wàá ṣeré brother mi, God bless. 120%. 220 náà fẹ́ ní 120%. They on track. Normally, Ibrahim Chatta
wọn ò ní bá T20 sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn torí wọ́n close dáadáa. Shout out to the legendary, the iconic Ibrahim Chatta. God bless you. Now, àwọn nǹkan tí ẹ̀ ń ṣe yìí ó ń fún mi ní goosebumps. Mo dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan mo ní you are so talented. You are supposed to be on this very level. Yẹ kẹ́ ti wà ní Ọlọ́run dẹ̀ máa ṣe lágbára Ọlọ́run torí nǹkan tẹ̀ ń project ó ju nǹkan tẹ̀yìn gan tẹ̀ ń picture lọ. Ọmọ yẹn sọ pé there are a lot of things tẹ́ lè ṣe pẹ̀lú nǹkan tẹ́ ní ẹ lè ṣe AI videos tẹ́ bá máa fi àwọn audio tẹ́ bá wo àwọn irú àwọn American movies wọ́n máa ń ṣe cartoon àwọn animations yẹn ẹ̀rí pé wọ́n máa ń lọ sí studio wọ́n máa ń voice àwọn kìíní yẹn ni tó dẹ̀ máa ń di multi-million naira success. Now from that perspective lórí trajectory yẹn ẹ máa rí pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò tí ì release ní Nigerian market. Yes mo ń sọ fún yín no kò ń ṣe warfing bí animation bí AI náà ni but animation ni tó jẹ́ pé ẹ máa ṣe ẹ máa èèyàn kan irú báyìí sọ pé ẹ lè ṣe impression like over 40 voices tẹ́lẹ̀ ti prove ẹ̀ lórí ètò tí gbogbo wa ti fetí gbọ́ seeing is believing tẹ́ bá ṣe tẹ́ kàn ṣe like 10 characters different voices tẹ́ pé ẹ̀yin náà lè máa voice everything ẹ voice grandma ẹ voice baba ẹ voice ọmọ ẹ voice ọmọ ọ̀dọ̀ ẹ tún voice different characters. You can do it and it will take you to the next level. So mo fẹ́ kẹ́ ní lọ́kàn mo fẹ́ kẹ́ ní lọ́kàn. Now ẹ jẹ́ ká bá wọ inú professional conversation lọ nípa crew ẹ sọ pé ẹ máa ń ṣe set. Okay now ẹ máa wá fún wa ní different experiences nígbà tẹ́ ẹ̀ ń ṣe iṣẹ́ mílíkì tẹ́ ẹ̀ ń ṣe yìí tẹ́ bá lọ sórí stage kí ni experience yín tó ṣẹlẹ̀ sí yín tí ẹ lè gbàgbé mọ́ láyé àtùpà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ́ bá kẹ́ máa lọ sórí stage ẹ máa ṣe different tẹ́ lè gbàgbé kí ló ṣẹlẹ̀ sí yín in the course of this mimicking tẹ́ ẹ̀ ń ṣe ni tẹ́ lè gbàgbé mọ́. Kò tí ì fẹ́ pẹ́ náà. Kí ló ṣẹlẹ̀? A lot of things are happen but kò tí ì fẹ́ pẹ́. Kí ló ṣẹlẹ̀? Mo máa ń rí challenge gan lórí talent mi yìí tí mo bá àwọn MC pàdé lórí stage. Bóyá lọ sí show MC kan wà ń bẹ̀. Because torí mi ò dúró lórí MC yẹn nìkan torí bí mo jẹ́ presenter mo tún dọ́gbọ́n hype as an hype man. Okay. So ṣe wá mọ̀ pé tí n bá débẹ̀ nísìnyí tẹ́yìn dẹ̀ jẹ́ MC tẹ́ wá gbé máìkì fún mi tẹ́ wá rí bí mo ṣe kọ́kọ́ ṣe bóyá kankan ní kọ́kọ́ wá open floor pé káwọn yẹn ṣe kí wọ́n padà wá ó wá máa ń dá wàhálà lẹ̀ débi pé ìkan ṣẹlẹ̀ lọ débi pé ẹsẹ̀ tí mo fi bá ẹ sọ lọ́wọ́lọ́wọ́ báyìí 1.5 ni. Kí ló ṣẹlẹ̀? Débi pé ó dìjà ẹnìkan ṣe birthday ó dẹ̀ gbé mi lọ ọ̀rọ̀ tí mo ń sọ ẹ̀rọ ẹ pé mo yọ glass lójú omi fẹ́ máa bọ́ lójú mi like ó dùn mí gan because mo ṣe débẹ̀ mo kọ́kọ́ kí àwọn èèyàn pé wọ́n normal mo á ṣe ẹ̀fẹ̀ mo ṣe gbogbo ó ti wá rí pé kì í ṣe pé mo jára nkẹ́ ẹ ti ń pull crowd yẹn mo ti yé ju òun làwọn yẹn ti ń fọ́ nílọ fẹ́ mi normal ṣe tọ́nà ọ̀sára pé kíní gbàgbà ní ebi káwọn guys ẹ̀ mo dẹ̀ láwọn boys wọ́n ṣe support ẹ̀ bàbá orí upstairs mo ti bẹ́lẹ̀ pẹ̀lẹ́sẹ̀ méjèèjì ìgò tí wọ́n fọ́ mo ní evidence ẹ mo lè send ẹ sin tẹ́ bá fẹ́ fi síbi fídíò yìí mo lè send ẹ sin táwọn yẹn máa rí àpá ẹ wà lójú ẹsẹ̀ mi eléyìí nísìnyí ara ẹni wọ́n gún mi lẹ́gbẹ̀ẹ́ gbé lórí pé ẹ lọ perform àwọn yẹn wá like wọ́n gún mi tí aṣọ mi fi ya so báwo ló ṣẹlẹ̀ òun ni normal person àwọn tí òun ṣe kinní fún okay táwọn tó jẹ́ mi pé ní kálukú ti ní fans òun ló níbẹ̀ èmi kàn lọ perform pé kókàn fẹ́ mi máìkì kankan fi kí ẹni tèmi bá wá fún oní birthday tèmi kí ẹ̀dá máìkì padà ó wá ti rí pé crowd yẹn ti fẹ́ mọ̀ ṣe wá kò fẹ́ gbé máìkì lẹ̀ ó ní kí DJ pa kan pa sound mo wá lọ ẹni tó dẹ̀ níbẹ̀ yẹn ó wà ní US ẹni tó bá wọn manager ẹ̀ dá mi mọ̀ inú rẹ̀ gan ti ẹ̀dùn pa àwọn ti ẹ̀ ní celebrity bíbá ẹ lónìí tó wá perform ṣùgbọ́n òun gẹ́gẹ́ bí ẹmọ ìlara ó jẹ́ challenge kí ló fà á ni pé torí àwa náà ò tí ì ní nǹkan tó yẹ ká ní mo fẹ́ lè sọ pé nǹkan tó cause ẹ̀ nìyẹn ṣèpótọ́ pé bébí mi náà ṣe débẹ̀ yẹn change ti wà ńlẹ̀ bóyá security ẹ̀yọ̀ kan ló tẹ̀lé mi àbá tó bí mẹ́rin tí yẹ pé mo gbé mọ́tò ló tán rí mi lórí kíní bóyá mo ṣe fẹ́ dìde CMC yẹn a lot of camera èèyàn dìde pẹ̀lú mi iyì yẹn máa wà ń bẹ̀ ẹ̀lú àwọn Yorùbá fi sọ pé àdárín ọmọ ejò ó jẹ́ kí ìyá àjọ méjì ó jẹ́ bànújẹ́ fún mi. ẹ dá lọ́njọ́ yẹn ni pẹ̀lẹ́ nìyẹn. bàbá tó bá pé kì bá ṣe pé wọ́n bá pé ìgbà táwa náà ṣe kíní trade téèyàn trade musa àdọ́gbọ́n weave gbé kíní kan wọ́n gún mi húdì mo wò aṣọ húdì mo lè send ẹ̀ sí wọ́n gún mi tó fi ya ṣé ni mi wá go everything. lórí pé ẹ perform crowd you love yín. ọ̀rọ̀ tí mò ń sọ kò tí ì pẹ́ ẹ̀ṣẹ̀ yìí báyìí kò tí ì wà òkè up to now. ẹ wá fò látòrí story gbàgbàrà wọ́n lé mi wọ́n fẹ́ pa mi so ẹsẹ̀ yẹn náà mo fi ń dodge ibi tí mo ti bẹ́ mi fẹ́ kẹ́sẹ̀ mi dún pé wọ́n rí pé mo ti bẹ́ so ibi tí màá bẹ́ ẹsẹ̀ kan wá kanlẹ̀ ju ẹyọ kan lọ ẹsẹ̀ yìí rọ so kò tí ì balance up to now ó pa mí lẹ́kún
so mo need help àwọn tó jẹ́ pé tó a di mo lè sọ pé mi ò lè sọ pé tá a jọ jórí orí ìtàgé kí n sọ pé àwọn tó jẹ́ eléré orí ìtàgé because I want to come to industry fully pé movie industry yes mo fẹ́ fully and mo ti kúrò nínú pé ọmọ tí wọ́n mọ̀ sọ pé ṣẹ̀ṣẹ̀ mọ̀ ṣe camera rehearsal fún mo tún kúrò ẹni tí ó mọ̀ wọṣẹ́ tí ó mọ̀ jí camera wò mo tún kúrò ẹni tí ó mọ̀ ṣe mọ̀ fún dialogue tí ó mọ̀ repeat dialogue àbí tí ó mọ̀ overlap rárá mo tún kúrò ẹni tí ó mọ̀ pọ̀fọ̀ kan lẹ́ẹ̀mejì kì í ṣe pé mo fi ń ṣe proud mo ti ṣe rehearsal yẹn débẹ̀ mo ti so gbogbo àwọn kan yìí because iṣẹ́ wá dàbí wèrè ni o lè máa da sínú yàrá so wèrè yẹn ti wà nílé already so mo need a lot of help like pé táwọn èèyàn help mi lórí gbé mi wá sí location. so ẹ jẹ́ kí n wá lo opportunity láti chip in kankan ẹ̀yin tí wà nílé all the stakeholders in the industry I'm talking about the producers I'm talking about the directors production managers I'm talking about everybody in the industry tí ẹ bá nídìí ẹ ti gbọ́ talent wọn ẹ ti feel wọn ẹ rí pé wọ́n máa ń fà jágan is heavily loaded tí ẹ bá nídìí wọn nínú àwọn films yìí ẹ má hesitate láti pè wọn ẹ for opportunity yẹn sọ nọ́mbà yín tán lè reach out sí yín. so ẹ̀rọ bá mi sọ̀rọ̀ ti WhatsApp number torí green app wa torí àwọn tó bá wà ní outside country 081 50 24 55 79 081 50 24 55 79 kò ní WhatsApp number. fún àǹfààní àwọn tó bá fẹ́ pè yín fún event náà. fún MC bóyá comedy àti kankan kí wọ́n perform so mo lè wá so calling number is 070 89 56 65 76. okay so ó ní calling number. ẹ máa ń ṣe MC ẹ máa ń ṣe comedy lórí stage. tí a máa fún ọtọ́ mo tún lè máa tún máa hype pé n tó fi pé ẹ fẹ́ ṣe wedding nísìn tẹ̀wá ṣe ní the hype man tó máa gbé ọkọ ìyàwó wọlé ladies and gentlemen let's turn on the party like back to back to my take it to another level. so tó bá fẹ́ pè yín nọ́mbà yẹn ló máa pè yín síbẹ̀ WhatsApp yín náà lẹ ti pè yẹn ẹ má hesitate láti pè wọ́n torí talents like this ó yẹ kí a máa support wọn ni now ẹlòmíì lè fẹ́ support yín like okay àwọn nǹkan tẹ máa need torí mo sọ lẹ́ẹ̀kan ó yẹ kẹ́ máa ṣe professional content kẹ́ máa ṣe ní standard level àwọn nǹkan wo lẹ fi pẹ́ máa need. even though ìyẹn gan máa dùn mọ́ mi inú mo nídìí ẹni tó bá yẹ pé tó bá rẹ́rì láti lè kó lé mi lórí láti sponsor mi tó yẹ pé fúnra mi gan tó yẹ pé mo lè máa pe àwọn tíátà wá láti ṣiṣẹ́ papọ̀ ṣẹ̀pẹ́ yẹn náà wà so tó bá yẹ pé wọ́n dẹ̀ fẹ́ help mi mo need camera. Camera, yes. I need the mic. Mo need the mic, mo need the iná. So mo dẹ̀ need the tailor láti fi ra owó láti fi ra costume. Okay, àwọn nǹkan tẹ́ sọ yìí bí èlò lẹ́ ń rò. Tá bá wò ní Nàìjíríà nísìn, ẹ mọ̀ nísìn, tá bá fẹ́ lọ fún aṣọ òkè lásán. Okay. Kì í ṣòwò kékeré. At least when you bá rí 4, 5. Ẹ pé account details yín fún àwọn tó bá fẹ́ support talent yín. So ẹ jẹ́ pé OPay tó jẹ́ pé màá pe money points màá pe OPay so. Ẹ pé ẹ wá tún pe another bank náà. No, méjèèjì ẹ mò ń lò. Okay. So àfi tó bá pé owó tán wá fẹ́ jù sí bá heavy wọ́n lè pe nọ́mbà mi náà ní nọ́mbà mi so tán lè fi reach out sí mi. So 70 89 56 65 76 OPay 70 89 56 65 76 money point 81 mobile torí nọ́mbà mi 081 81 50 24 55 79. Okay. So ní money point mi. Fún àwọn tó bá fẹ́ support so yóò gbé Rahim Rasheed Ojo wá so ọkọ kọ sí mi lórí nọ́mbà yẹn náà 081 50 24 55 79. tó bá yẹ pọ́n dẹ̀ fẹ́ ra àwọn nǹkan yẹn so tẹ́lẹ̀ mi lè má fẹ́ fún yàn lówó mi ò pé kì í ṣe pé dandan ni pé wọ́n fún mi lówó tó bá fẹ́ ra nǹkan yẹn wọ́n fẹ́ support mi kàn send kámẹ́rà ni system ní táfi máa edit o kàn wọ́n lè send ẹ̀ sí mi kì í ṣe dandan pé kàn fún mi lówó so tó bá yẹ pọ́n dẹ̀ fẹ́ fowó help náà so ọgbọ́n ti wà ńlẹ̀ so tá a bá rówó tá a fi gbé lárugẹ so kò sí wàhálà. ẹ̀yin tí wàá nílé ẹ ti gbọ́ bí wọ́n ṣe sọ ẹ jọ̀ọ́ ẹ̀yin tí a bá fẹ́ support wọn whichever way kò bá jẹ́ costumes kò bá jẹ́ equipment camera iná mic tẹ́ bá ẹ support wọn talent ni is highly talented now ẹ jẹ́ ká tún wá padà sínú professional discussion nínú industry ṣe mọ̀ pé nínú movie industry tí èèyàn bá ti ní face bígbà tí yóò mọ̀ ṣe ni and with someone like you are very very talented àwọn challenges wo lẹ máa ń face tẹ́ bá lọ sí location àbí àwọn kankan bẹ́ẹ̀. jẹ́ kí n sọ pé bóyá nípa bóyá owó okay ṣe pé tẹ́ bá nísìnyí mo kúrò nílé
bóyá location yẹn jìnnà mo ṣáà tutọ́ sápò mo fi rí owó mo lọ sí location at least ẹ mọ̀ pé mi ò kí dúró pé bóyá mo ṣe wà fọ́nà mi dúró pé ẹ fún mi ní iye kan báyìí at least ẹ bá wà ní location bóyá oúnjẹ accommodation tí yóò dẹ̀ fi padà náà sílé because nígbà tí a bá fi lélẹ̀ fún bóyá 5-6 days at least èmi wà nílẹ̀ láti fún ẹ ní nǹkan tẹ́ bá fẹ́ anything character kódà ká ṣe wèrè kò sí ká sọ mọ̀ ta ká ṣe yahoo kò sí anything tí máa fa bí ẹ̀sìn mi nìsín ẹ rò pé bóyá èmi náà ṣe ẹ̀dí láti kíní mo sọ kíní sọ gbogbo àwọn kíní yẹn tó bá ní ká dẹ̀ lọ́nu culture ni ó wà nílẹ̀ mother traditional mother kò sí pé àbí character kan àbí bóyá sin báyìí ní lágbájá lè ṣe no ẹ lè ṣe any character so challenge mo lè ní pé bóyá kò ju pé láti fi náà dára mi pé owó oúnjẹ mọ́tò padà sílé. you are not asking for too much. so you say pé ẹ mọ̀ pé ẹ bá lò mí nísìn ẹ̀yin dàbí ẹ dàbí ojú window tẹ̀jẹ̀ kan rí náà rẹ̀ tó wà nù lé ni. bẹ́ẹ̀ni so tẹ̀yin bá lò mí níbi ọ̀dọ̀ yín tẹ̀ rò pé bóyá kò sówó bẹ́ẹ̀ ẹ̀yin fi mí hàn fáwọn kan ni. bẹ́ẹ̀ni èmi náà dẹ̀ nígbà ìgbọ́dọ̀ bí mo ṣe wá sọ́dọ̀ yín nísìn àwọn kan tí ò mọ̀ mí tẹ́lẹ̀ nísìn wọ́n á mọ̀ mí látọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ni so bóòlù ṣe trust bọ̀bọ̀ yẹn sí so yà ṣe ká pè é so láti bẹ̀ from there lomi náà ó tún lò mí. bẹ́ẹ̀ni mo dẹ̀ láwọn méjì kan tó pé nínú industry tó pé mo wish pé at least tó bá yẹ pé tó bá níṣẹ́ mi ì mọ wáyé o. àwọn wo ni ẹ ń sọ. Apá. Apankufo shout out to Apá. okay. Hussein. Hussein. mo like Hussein. Àtàpá gbogbo ní tíátà pátá mo like o. bọ̀ bóyá mi wàá mọ wáyé bóyá mo pé bóyá ó máa ní gbogbo tíátà pátá o ní artist favourite artist mi but àwọn méjì mo tún ó dà pé bóyá kìnìún àti ìjọ ríra rí mi ò mọ wáyé but hope pé jọkànjọkàn ṣá ẹjọ máa ṣiṣẹ́ papọ̀. bàbá mo ti ní kíní láti 2003 nígbà tí àwọn tẹ̀bẹ́tẹ̀ drop tán ganan mo wá máa ń sọ fún ìyá tó bí mi lọ́mọ pé àìjọ kan lèmi àtàwọn pípọ̀ yóò jọ jókòó báyìí ọjọ́ tí màá kọ́kọ́ pàdé celebrity láyé pé wọ́n fún mi lówó màláìkà lẹ́ni àkọ́kọ́. Alhaji Sula lọ́wọ́ màláìkà. mo lo fọ́ìsì àyà àgbà yẹn ni mo bá ló ti fún mi lóyún. fún mi lóyún wo lẹ lò. mo ní èṣù lè oyún tó fún mi lọ ṣẹ́ o. lórí stage ẹgbẹ́ dáná wá ń jọ yẹn wọ́n kàn padà ní rẹ̀ tọ́ bá pọ̀ wọ́n fún mi lówó bàbá ẹni oṣù mélòó lówó yẹn lò lọ́dọ̀ mi ó lò more than 4 months mi ò náwó yẹn mo kó sáré bẹ́ẹ̀dì mo wá ń jí torí bọ́sẹ̀ owó yẹn ṣe kàn mí lọ́wọ́ pé mi ò ṣe tọ́ọ̀gì mi ò ṣe kankan bàbá mo dẹ̀ sọ ẹ pé mo fi ọba tó ní mí tó lẹ̀ mí búra ẹni tí ó fún mi lówó ṣe ẹlẹ́kejì ní Pasuma. Alhaji Wasiu Alabi Pasuma 50,000 náà fún mi. cash owó yìí ẹ lọ perform. níjọ́ Champions Day Mr Sports nìbàdàn. okay. so mo ṣe débẹ̀ mo á perform bàbá wa pé àtàlélẹ̀ torí mo tún kọ fújì díẹ̀díẹ̀ o láì mo tún freestyle fújì bàbá wa pé ta ni bọ̀bọ̀ yìí pé má ti ẹ̀ sọ̀rọ̀ mọ́ kọ́kọ́ gbà ilé sápò náà. bàbá owó yẹn mo wá fi ṣe nǹkan kan bọ́ tí bá ṣe kẹ́kọ̀ọ́ ó ní mo fi kún owó tí mo fi sí bá mi. ẹ fi sí bá yín. but based on Nigeria gbà tí mi ò ráyè mójútó àwọn ọmọ yẹn jẹrun so mo ti list ẹ fún yàn. ẹ fún wa ní impression King Dr. Saheed Òṣùpá mo fẹ́ check nǹkan kan. láìpẹ́ láti bí Saheed Òṣùpá ló jẹ́ kí n kọrin tí mò ń kọ Saheed Òṣùpá tí mo fi ní kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́ni owó alátẹ tó ń ta tẹ́ni tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn ṣàlàyé òní kálukú ló ti ní tiẹ̀ lára èmi lọ́mọ búnibúni bẹ̀rin wọ́n ti ẹ̀ ń ṣe èrè ara yóò yá. Ajíbọ́lá náà ó yá ẹ fún mi ní ọ̀gá ńlá gádàrá ló máa júwèé fídíò máa tọ́ ògúnlé kọ́ńfàǹsálẹ̀ ẹ̀gbọ́n yàrá bí ó títí wá bá a gbádìí yẹ́gùn nígbà ọgbọ̀n àṣìlá tó bá jẹ́ mẹ́rin ló bí kò ní yé jù bẹ́ẹ̀ lọ. ẹ máa gbọ́ bóde lágídí gba ìlú àwọn obìnrin kò sọ́kùnrin kankan níbẹ̀ àbẹ̀mí tí mo dá lọ Paso ó máa ń lábí ó wọ́n ṣe rí mi náà ya ààbò mi wọ́n ní Mr Paso ó ní ìlò ní jẹ́ bó ṣe lórí gbóhùn sí àṣètò àwọn gan ti rẹ́ẹ̀dì wájẹ́ wá kó tó lọ ẹ̀mí ló tó ló ń gbọ́ wá Paso ó yá tó fi rúbà rẹ̀ so. abẹ́wò ó ti ń bẹ níbi gbọ̀rí ó kọjá bẹ́ẹ̀ o. okay a ti touch oríṣiríṣi àwọn voices ẹ ti fún wa ibo la ti touch ẹ fún wa. Hey, wele yi esi sigmi so. Kai ai kon for arewa ne. Baba ce mi to ba se wallahi saboda aiki na wala gaskiya ne wallahi tun ba da kote ba ce mi uku baba ce mi po. Ko baba ti ẹ pọ̀. Say don't take say baba ce mi barawo baba ce mi no bi barawo. Baba ce mi kan jẹ́ pé ó ní oko tó pọ̀ ni. Baba ce mi ní oko tó pọ̀ wallahi so mi bi le ile isilawa. Aga yin.
kala gulagala me agayin ale wedding le ọ̀pọ̀lọpọ̀ cho fún ọ̀pọ̀lọpọ̀ na ma che fún ran de be ran ọ̀pọ̀lọpọ̀ ni e ma che fún gbonje tori chebu ran agbe para ran chibe e o che fún ran gbonje ran ko para ran cho che torí ọ̀rọ̀ tó bá che fún ọ̀rọ̀gbọ́n wọ́n che fún òmùgọ̀ ran Yorùbá ro choro pé irun rerin la chi che ku te fu ba ni dodo náà ke wele we are say the same thing oni abefe omo yes bebe oni sọ pé ojú àfọ̀fọ̀ tán ìjà ní dálẹ̀ ojú tèmi fọ́ ojú tèmi kan tó kù ojú kan tó bá kù ma ojú mi ko ma ojú tèmi baba we are say the same thing tẹ́ sọ lèmi náà sọ àní kò sọ pé ojú àfọ̀fọ̀ tán ìjà ní mo sọ dálẹ̀. pé ojú mi tó bá kù ojú kan tó kù ko ma fọ́ ṣé bí tẹ́ sọ náà we say the same thing baba tẹ́ sọ náà lèmi náà sọ nínú bí tẹ́ sọ mo sọ Ẹjọ Dòwó. ọ̀pẹ̀lẹ́ rí bí tó ti sọ bá chi be o rí ti mi pool ko ko tan ko po choke tí bá ṣe pé le ti vade di méjì tó pẹ̀lẹ́ bá ko ní pool ọ̀pẹ̀lẹ́ ma kúrò ńbẹ̀ ọ̀pẹ̀lẹ́ ma lọ sí kereta bumi ọ̀pẹ̀lẹ́ wá pẹ̀lẹ́ wá sí ọ̀rẹ́ ya Sulifa o de ọ̀pẹ̀lẹ́ wá so síbẹ̀ ni Ó lọ far as in I'm having so much fun lórí ètò lórí edition yìí particularly torí pé talent yín I keep saying it your talent is heavy is deep like tí fún wa ní impression Alhaji Sule Alao Malaika mo lè lọ bẹ̀rẹ̀ sá tá bá fẹ́ fún wa. ọjọ́ àbí ni wà zàkọ́ o ó yá ìgbà kan lè mi sónú mọ́tò ó pọ̀ Alao Akala ọmọ ìgbà kan lè mi máa wọ́n sọ̀sà wíyẹ o ìgbà kan mi ò lówó designer o débi tí wọ́n lówó fọ̀ gbà wọ́n o àní nígbà yẹn Aṣálẹ̀ jẹ́ lórúkọ tó ń pè wá o Aṣálẹ̀ jẹ́ ló ti ń wá $1 ó ń pa owó pounds ó ń pa owó euro ó ṣe Ọlọ́run ò bójú mi jẹ́ ó fẹ́ rí mi sọ̀tà lẹ́nu wo ó rántí gbà yẹn lẹ́yìn ilé bàbá Sule ibẹ̀ láti máa ń sún bàbá ní kẹ̀kẹ́ ó ní ó fẹ́ rí mi sọ̀tà lẹ́nu ọmọ bàtà tó wù mí lèmi lò ọmọ dìjánà tó wù mí lèmi wọ̀ ọmọ aṣọ̀bọ̀ra tó wù mí lèmi ó lò ọmọ tó bá wù mí lèmi ó yà iṣẹ́ tó bá wù mí lèmi ó jẹ ọmọ àgò tó wù mí lèmi ó ṣe Ọlọ́run ò bójú mi jẹ́ ó fẹ́ rí mi sọ̀tà lẹ́nu ìgbà tí ẹnu gbẹ àmọ́ àwọn tá a rí ìgbà tí kò sóko àmọ́ àwọn tá a rí ìgbà tí kò sóko àmọ́ àwọn tó yọ sí wa ìgbà tí kò sóko ìgbà tí kò sódò àmọ́ àwọn tá a rí. Ó lọ fàáfàá kí ni TikTok handle yín Instagram handle yín kí ni YouTube handle yín. gbogbo social media platform mi Ẹjọ Dòwó ni lórí YouTube Ẹjọ Dòwó náà Ẹjọ Dòwó ẹ̀yin tí wá ẹ bá lọ subscribe níbẹ̀ o. Ẹjọ Dòwó idán nìkan ló wà lórí Facebook bọ̀ ẹ tẹ́ máa rí mo tí ì ti rún gbọ̀n níbẹ̀ bọ̀ ẹ máa ti rí picture yẹn bẹ̀ bọ̀ Ẹjọ Dòwó ní gbogbo platform Ẹjọ Dòwó ẹ bá ti tẹ ó máa gbé wá ẹ máa ti rí face yẹn ó wà ń bẹ̀. Eléyìí ò ní jẹ́ last time tí máa gbé yín wá sí orí ètò bó bá ṣe ń lọ a máa follow up a máa fà á já lọ bó ṣe ń lọ so inú mi dẹ̀ máa dùn tí n bá eventually rí nínú àwọn big screen àwọn movies wa then deliver gan torí mo mọ̀ pé ẹ funny gan ẹ dẹ̀ wà very very loaded Ọlọ́run dẹ̀ máa gbé ògo yín láti ibi tó wà yìí ó máa gbé lọ sókè téńté báyìí ni bó dẹ̀ ṣe máa rí ní alágbára Ọlọ́run ògo yín ò ní wọ̀kùn òkè lẹ máa lọ ẹ kí àwọn fans yín kára pọ̀. Mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa ọ̀tọ̀ olólùfẹ́ ètò yìí ní lóko jákèjádò gbogbo orílẹ̀-èdè Nàìjíríà inú mi dùn gan torí mi mo kọ́ tí mo fẹ́ sọ bọ́ ayọ̀ mi kún ṣe mọ̀ pé àìríkànsìkàn olómú yàdìrẹ́sà tó ń dirun fún bèbí àìríkànsìkàn ló mú télọ̀ tí ń rán dọ́sítà àìríkànsìkàn ló mú kápẹ́tà tí ń gan kóló àìríkànsìkan ló mú bábà tí ń la pátì sábíyá tẹ bá rí gbogbo ìpanu. ẹ fi apínní òṣà ẹ máa fi kí wa lọ bẹ́ẹ̀ yẹn kẹ́ tún switch sí. ẹ káre o ẹ ṣé mo dúpẹ́ o ẹ kò ní sẹ́mi yín o ara pápálà bẹ́tù ìbẹ́gẹ́rẹ́ àgìjà là ń bá kókó ara fírẹ́ǹtì rékè ìta gbágbálà bẹ́wẹ́ ajírèkégé òdòdó ní sowó kó má lè nájà kókó làrọ̀ tálẹ̀. ẹ jẹ́ fún ilé ọ̀kan kí n tó kún bẹ́ẹ̀ tẹ́ bá ti ń gbàdúrà gbogbo àdúrà láyé ẹ máa gbàdúrà àdúrà àtúbọ̀tán láàrin mi àti gbogbo wa àtúbọ̀tán mi àti máa dára inshallah. Thank you so much, I love you.
Mr. Ẹjọ Dòwó, ẹ ṣé gan tá pé yín tẹ́ jẹ́ wa ní orí ètò. God will continue to bless you. Ọlọ́run á máa gbé ògo yín, á máa gbé ga sókè ni. Ògo yín àánú máa fọhùn, ògo yín máa fọhùn sí ọlá, ó máa fọhùn sí àlàáfíà ara pẹ̀lú owó bó ṣe máa rí ní alágbára Ọlọ́run. Now, ẹni tí wà nílé, as we come to the end of this episode of Unscripted with Jeff Owolewa, thank you so much for your support all the time. Gbogbo ẹni tẹ́ ń wo videos wa, tẹ́ ń subscribe, tẹ́ ń comment. God will continue to bless you. Jeff Owolewa is my name. I'll see you on the other side. Peace. Please subscribe to my YouTube channel and press the notification button.